Ọlọ́run fún oore-ọ̀fẹ́ tí a rí gbà ní ti ọjọ́ ẹ̀ní, a sì ń dúpẹ́ fún títóbi rẹ̀ lọ́nà tó gbà ràn wá lọ́wọ́. Dúpẹ́ fún títóbi ọwọ́ agbára rẹ̀, a sì dúpẹ́ fún ìdásí rẹ̀ ní ayé wa nípa ti ara àti nípa ti ẹ̀mí. Ó ń gbọ́ tiwa, ó sì ń gbọ́rọ̀ wá rò. Dára sí wa nípa tara, ó dára sí wa nípa ti ẹ̀mí. Bí a ti ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí, jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Ọlọ́run gbogbo àgbáyé, ní orúkọ Jésù Kristi a gbé yín ga fún ìwàláàyè rẹ̀, a sì ń dúpẹ́ fún ààbò rẹ̀, a ń dúpẹ́ fún títóbi rẹ̀. Olúwa, nítorí pé ẹ fẹ́ràn wa, Olúwa nítorí pé ẹ ń bá wa sọ̀rọ̀, ẹ sì ń kọ́ wa láti ìgbà dé ìgbà. A dúpẹ́ Olúwa fún ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tẹ́ ń rán sínú ayé wa. A dúpẹ́ Olúwa fún ìbẹ̀rẹ̀ oṣù yìí, a sì ń dúpẹ́ ẹ mú ayé wa tẹ̀síwájú sí i. A dúpẹ́ Olúwa nítorí pé ẹ mú wa mọ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí. A dúpẹ́ Ọlọ́run nítorí pé ẹ mú wa mọ ọjọ́ ìní tí í ṣe ọjọ́ ìkarùndínlọ́gbọ̀n nínú oṣù ẹ̀kẹta. Gbé ọ̀gá Ọlọ́run nítorí pé ń ṣe àwọn ìsìn wa gbogbo ní ìtẹ́wọ́gbà. A dúpẹ́ Olúwa fún àtìlẹ́yìn rẹ̀. A dúpẹ́ Olúwa nítorí pé ń ṣe àwọn ìsìn wa. Ẹ ń rí ọwọ́ rẹ̀, ẹ ń rí agbára rẹ̀ nínú ọ̀pẹ́ nítorí pé fún aláǹfààní láti bẹ̀rẹ̀ níwájú ní ti àṣálẹ́ yìí. A ń béèrè Olúwa dá ti ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí, kẹ́ darapọ̀ pẹ̀lú wa. Ẹ gba ìṣàkóso kí ìmọ̀ ọ̀la tó di asán lórí ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí. Ẹ̀mí mímọ́ ní ọ̀nà tí ó gbà yé wa, kẹ́ bá wa sọ̀rọ̀. Agbára Ọlọ́run, ẹ wá gba ìṣàkóso. Ìmọ̀ Ọlọ́run kó kún inú ayé wa. Gbogbo ìfarahàn Sátánì, gbogbo ipá àti agbára ọ̀tá ní àyíká àti agbègbè yìí wọ́n di asán. Kí Ọlọ́run kí ó kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀, kẹ́ máa súnmọ́ sí Ọlọ́run ní òpin ti ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí. Láyé wa kó ní ìtumọ̀, a sì ń béèrè Olúwa. Kẹ́yìn Ọlọ́run jọ̀ọ́, kẹ́ fún wa ní ọkàn láti gbọ́, kẹ́ fún wa ní etí láti gbọ́, kẹ́ fún wa ní ọkàn láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀, kẹ́ sì fún wa ní agbára láti tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀, kẹ́ fún wa ní oore-ọ̀fẹ́ láti di olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ rẹ̀. Kí ayé wa tó ní ìtumọ̀ nínú ayé yìí, nínú ayé tí ń bọ̀, kí a lè gẹ́ ní ìtẹ́wọ́gbà. Ọlọ́run gbogbo àgbáyé bá ti ń bẹ̀rẹ̀ ní orúkọ Jésù, ẹ bá wa bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí. Ní òpin ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí, kárí ọwọ́ rẹ, kí ìbùkún jẹ́ ta ọmọ rẹ, ọpẹ́ àti ìbùkún jẹ́ ti yín. Ògo ni fún Olúwa lókè ọ̀run. A dúpẹ́ nítorí pé ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Praise the Lord. A dúpẹ́ fún oore-ọ̀fẹ́ Ọlọ́run tí a tún rí gbà ní ti àṣálẹ́ yìí láti wà níwájú rẹ̀ fún ẹ̀kọ́ ti ọjọ́ ìní. Ní ìjẹ́jọ́, a mú ẹ̀kọ́ náà tí a ti ń bá bọ̀ wá sí òpin. A sì sọ fún wa ní òpin ẹ̀kọ́ náà ní ìjẹ́jọ́ tí ń sọ fún wa nípa àbájáde náà. Náà ni wípé a bá wa sọ nípa àbájáde àkọ́kọ́ tí í ṣe ọjọ́ àwọn àbájáde ní ọjọ́ ìkẹwàá tí Dáníẹ́lì sọ fún olórí ìwẹ̀fà náà tó fún oúnjẹ láti kí ó yẹ àwọn ọmọkùnrin náà wò bí ojú wọn bí ó ṣe máa rí. Bóyá èyí tí yóò tẹ̀síwájú láti máa fún ní oúnjẹ tí wọ́n béèrè, èyí náà ni ẹ̀wà àti omi, tàbí bóyá yóò tẹ̀síwájú láti máa fún wọn ní oúnjẹ àdídùn ọba. Ṣùgbọ́n a rí wípé lẹ́yìn ọjọ́ ìkẹwàá tí ó sì wá láti dán wọn wò, a rí wípé ojú wọn dán ju ti àwọn tó ti lè ń jẹ oúnjẹ ọba lọ, wọ́n sì sanra ní ọ̀pọ̀lọpọ̀. Lẹ́yìn àbájáde ọlọ́dún ìkẹta, a sọ fún wa wípé àwọn ọkùnrin mẹ́rin yìí, Dáníẹ́lì, Ṣádákì, Míṣákì àti Abẹ́dínígò, wọ́n sanra, wọ́n sì rẹwà lójú. A sì sọ fún wa wípé gbogbo ìbéèrè tí ọba ń béèrè ní ọwọ́ wọn, wọ́n lè dáhùn, iye wọn sì wọn púpọ̀ púpọ̀. Wọ́n sì ní ìmọ̀ ju àwọn akẹgbẹ́ wọn lọ ní ìwọ̀n nǹkan bí ìlọ́po 10. Iná ni ohun tí a ń sọ fún wa láti rí wípé agbára Ọlọ́run, wà láàyè Ọlọ́run, ó nìkan ni ó lè mú wa tayọ, pàápàá jùlọ nínú ayé ìsinsìnyí yìí. Nígbà tí a bá fẹ́ Ọlọ́run, nígbà tí a bá pa òfin àti àṣẹ rẹ̀ mọ́, nígbà náà ni a ó rí ọwọ́ rẹ̀, nígbà náà ni a ó sì rí ìṣàkóso rẹ̀ nínú ayé wa. Nítorí náà Ọlọ́run ń pè wá láti fi gbogbo ọkàn wa fún un, láti jẹ́ mímọ́ sí i, àti láti sá fún ohun gbogbo tí ó ń bẹ nínú ayé yìí. Bíbélì sọ fún wa wípé kí a má ṣe fẹ́ràn ayé, ṣùgbọ́n kí a fẹ́ràn Ọlọ́run, ẹni nípa oore-ọ̀fẹ́ rẹ̀ tí a lè fi ní ohun gbogbo tí a ń fẹ́ nínú ayé àti lẹ́yìn ayé yìí, kí a lè fi gbé ìgbé ayé. Lónìí, a lọ nínú ẹ̀kọ́ mìíràn tí a pè ní ìgbàgbọ́ tó dúró ṣinṣin. Ìgbàgbọ́ tó dúró ṣinṣin. Ìgbàgbọ́ tó dúró ṣinṣin. A ó sì máa kẹ́kọ̀ọ́ nínú ìwé Dáníẹ́lì orí ìkẹta. A máa kẹ́kọ̀ọ́ nínú ìwé Dáníẹ́lì orí ìkẹta. Ṣùgbọ́n lónìí,
Àkókò tí a lọ nínú rẹ̀ náà ni a pè ní ìpinnu. Ṣùgbọ́n ṣáájú nínú kí a tó lọ nínú àkókò tí òní tí a pè ní ìpinnu, pẹ̀lú wípé a ní ọ̀sẹ̀ tí ó kọjá sọ fún nípa àwọn ọmọ ọkùnrin Hébérù mẹ́rin gẹ́gẹ́ bí wọ́n ti di ẹni ọlá àti ẹni àyẹ́sí ní orílẹ̀-èdè Bábílónì lẹ́rìn àwọn akin ẹgbẹ́ wọn. A sì sọ fún wa bí ọba Nebukadnesari ṣe fẹ́ràn wọn àti bí ó sì ṣe yan Dáníẹ́lì sí ipò. A sì kọ́ wa bí Dáníẹ́lì ṣe bẹ Nebukadnesari ọba láti yan àwọn ọkùnrin mẹ́ta ní Ṣádákì, Méṣákì àti Ábẹ́dínégò sí ipò. Bákan náà nínú ìwé Dáníẹ́lì orí ìkíní ẹsẹ̀ 17 ẹsẹ̀ 20 a sọ fún wa pé bí ó ṣe ti àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ẹnu, Ọlọ́run fún wọn ní ìmọ̀ àti òye ní gbogbo ìwé àti ọgbọ́n. Dáníẹ́lì sì ní òye ní gbogbo ìran àti àlá. Nígbà tí ó sì di òpin ọjọ́ tí ọba ti dá pé kí a mú wọn wá, nígbà náà ni olórí àwọn ìwọ̀fà mú wọn wá síwájú Nebukadnesari. Ọba sì bá wọn sọ̀rọ̀ nínú gbogbo wọn, kò sì sí ẹni tí ó dàbí Dáníẹ́lì, Ananiah, Miṣaeli àti Asariah. Nítorí náà ni wọ́n fi dúró níwájú ọba. Pẹ̀lú oore-ọ̀fẹ́ Ọlọ́run ní ti fihàn etí a fi hàn fún Dáníẹ́lì láti ọ̀dọ̀ Ọlọ́run. A sì sọ fún wa pé Dáníẹ́lì lè dáhùn onírúurú àwọn ìbéèrè tó tilẹ̀ ta kókó. Èyí náà ni wípé Dáníẹ́lì tayọ lẹ́rìn àwọn ènìyàn gbogbo. Bákan náà àwọn ọmọkùnrin mẹ́ta ní Ṣádákì, Méṣákì àti Ábẹ́dínégò wọ́n sì tayọ lẹ́rìn àwọn ọlọ́gbọ́n àti àwọn olóye orílẹ̀-èdè Bábílónì. Nebukadnesari sọ fún wa pé ó sì yan Dáníẹ́lì gẹ́gẹ́ bí olórí àwọn ọlọ́gbọ́n àti olóye láti rí pé ó jẹ́ olórí wọn. Lẹ́nu náà sì yan àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta láti jẹ́ olórí àwọn ọ̀rọ̀ ti ìgbèríko nínú ìwé Dáníẹ́lì orí ìkejì. Pé Dáníẹ́lì síbi à ń sọ fún wa nípa ojúrere Ọlọ́run nínú ayé àwọn ọmọkùnrin wọ̀nyí àti Dáníẹ́lì bákan náà, wípé Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn wọ̀nyí. A sì ń sọ fún wa wípé lẹ́yìn eléyìí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jọ jẹ́ ojúgbà tàbí tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn lọ́nà gbogbo ni wọ́n ti ń wá ọ̀nà láti lè rí ẹ̀sùn kan láti fi wọ́n sùn sí. Wọ́n ti ń gbìyànjú rẹ̀, wọ́n ti ń sa gbogbo ipá wọn wípé ohun tó ṣẹlẹ̀ yá máa wá ìsọ̀rọ̀ sí wọn lẹ́sẹ̀ tí ọba fi kórìíra wọn, tí ọba ò ní fẹ́ kà wọ́n sí mọ́ bí ó ti ṣe rí ní àkókò yìí. Torí náà yẹn ará, Sàtánì ń gbìyànjú rẹ̀ ní gbogbo ọ̀nà láti lè rí wípé ó mú wa ṣubú. Ẹni Bíbélì ń sọ fún wa ní Pétérù kìíní yẹn jẹ́ kí a wo orí ìkarùn-ún, Pétérù kìíní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹjọ wípé ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bí kìnnìún tí ń ké rámúrámù, ó ń rìn káàkiri wọ́n wá ẹni tí yóò pàdé kiri. Ìgbàgbọ́ afẹnìkan ní àṣálẹ́ yìí, Sátánì kì í rí ọ pàdé lórúkọ Jésù. Nítorí náà a láti kíyèsára bí àwọn ènìyàn wọ̀nyí ṣe ń wá gbogbo ọ̀nà láti lè rí wípé wọ́n fi àwọn ọkùnrin wọ̀nyí sùn. Wọ́n wá ìsọ̀kọ̀ sí wọn lẹ́sẹ̀ tí ọba fi kórìíra wọn, tí ọba ò fi ní lánàá wọn. Bẹ́ẹ̀ náà ni Sátánì ń wá gbogbo ọ̀nà láti lè rí wípé òun rí wa mú. Sátánì ń wá gbogbo ọ̀nà láti lè rí wípé òun gbá wa mú mọ́ ẹ̀ṣẹ̀ kan nínú ètò jẹ́ wípé ó lè mọ̀ wípé òun lè fi rí ọ̀nà láti lè ṣe àkọlù sí wa ní ìgbà tí oore-ọ̀fẹ́ Ọlọ́run bá kúrò nínú ayé wa. Nínú ọ̀nà ọ̀rọ̀ yìí ń kọ́ sí wa pé kí a máa wà ní àìrékọjá, náà ni pé kí a máa wà láì lẹ́ṣẹ̀, kí a máa gbé ìgbé ayé ìwà mímọ́, kí a jẹ́ mímọ́ sí Ọlọ́run. Nítorí wípé nípa ìgbé ayé ìwà mímọ́ wa ni a lè rí ìwà láàyè Ọlọ́run àti ààbò rẹ̀ nínú ayé wa. Nínú ìwé Pétérù kìíní yẹn orí ìkíní ẹsẹ̀ 15 wípé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́, bẹ́ẹ̀ ni kẹ́yìn náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo. Ní ẹsẹ̀ 16 nítorí a ti kọ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́.
torí Ọlọ́run ẹni tí àwa ṣe tirẹ̀ mímọ́ ni. Nítorí náà a gbọ́dọ̀ jẹ́ mímọ́ nínú ìwà wa gbogbo. Nínú ìwé Jákọ́bù ẹ jẹ́ kí a wo orí kejì ẹsẹ̀ ìkeje. Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkeje wípé wọn kò wá ń sọ̀rọ̀ òdì sí orúkọ rere tí a fi ń pè yín. Ní ẹsẹ̀ kẹjọ ní ṣùgbọ́n bí ẹ̀yin bá mú olófin níṣẹ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́, èyí ni ìwọ fẹ́ ẹnìkejì rẹ bí ara rẹ, ẹ̀yin ṣe dáradára. Lọ́nà a gbọ́dọ̀ rí wípé a mú olófin níṣẹ́ náà ni ìfẹ́ wa sí ọmọnìkejì wa, ìfẹ́ wa sí Ọlọ́run àti ìfẹ́ wa sí ọmọ ẹnìkejì wa. Nígbà tá a bá ṣe eléyìí, Bíbélì ń sọ fún wa pé nígbà náà ni a ṣe dáradára. Níwèé Jóòbù orí ìkíní, jẹ́ kí a wo ẹsẹ̀ ìkeje dé ẹsẹ̀ kejìlá. Jóòbù orí ìkíní, ẹ jẹ́ á wo ohun tí Jóòbù sọ fún wa. Orí ìkíní ẹsẹ̀ ìkeje dé ẹsẹ̀ kejìlá. Olúwa sì bi Sátánì wípé, níbo ni ìwọ ti wá? Nígbà náà ni Sátánì dá Olúwa lóhùn wípé, ní ìlọsíwá sẹ́yìn lórí ilẹ̀ ayé àti ní ìrìnkèrindò nínú rẹ̀. Olúwa sì sọ fún Sátánì pé, ìwọ ha kíyèsí Jóòbù ìránṣẹ́ mi pé kò sí èkejì rẹ̀ ní ayé, ọkùnrin tí í ṣe olóòótọ́ tó sì dúró ṣinṣin, ẹni tó bẹ̀rù Ọlọ́run tó sì kórìíra ìwà búburú. Nígbà náà ni Sátánì dá Olúwa lóhùn wípé, Jóòbù ha bẹ̀rù Olúwa ní asán bì? Ìwọ kò ha ti sọgbà yí i ká àti yí ilé rẹ̀ àti yí ohun tí ó ní kà ní ìhà gbogbo. Ìwọ bú sí iṣẹ́ ọwọ́ rẹ̀, ohun ọ̀sìn rẹ̀ sì ń pọ̀ sí i ní ilẹ̀. Ǹjẹ́ nawọ́ rẹ̀ nísinsìnyí kí o sì fi tọ́ ohun gbogbo tí ó ní, bí kì yóò sì bọ́hùn ní ojú rẹ̀. Olúwa sì dá Sátánì lóhùn wípé, kíyèsí ohun gbogbo tí ó ní ó ń bẹ ní ìkáwọ́ rẹ̀, kìkì òun fúnra rẹ̀ ní ìwọ kò gbọdọ̀ fi ọwọ́ rẹ̀ kàn. Bẹ́ẹ̀ ni Sátánì jáde lọ kúrò níwájú Olúwa. Ẹ jẹ́ á wo ohun tí Ọlọ́run sọ àti ohun tí Sátánì fi dá Olúwa lóhùn. Tó túmọ̀ sí pé Sátánì ti ń wá onírúurú ọ̀nà láti fi ṣe àkọlù sí Jóòbù. Ó ti rìn káàkiri lórí ohun ìní rẹ̀, lórí ẹbí rẹ̀, lórí àwọn ọmọ rẹ̀, lórí ohun gbogbo tí ó wà ní ti Jóòbù. Iná ni ó fi ń sọ fún Ọlọ́run wípé, Jóòbù ò bẹ̀rù rẹ lásán, nítorí pé ìwọ sọgbà yí i ká, ìwọ bú sí ohun ọ̀sìn rẹ̀ gbogbo, kò sí ohunkóhun tí ó ṣe aláìní. Ṣé o rò wípé Jóòbù kàn bẹ̀rù rẹ lásán ni? Torí pé ìwọ ń ṣe ààbò fún, ìwọ pa á mọ́. Ìdí ẹ̀ tí ó fi dàbẹ́ ni pé ó bẹ̀rù rẹ tó fi pa òfin rẹ mọ́. Ṣùgbọ́n bí ìwọ bá nawọ́ sí nísinsìnyí tí ohun gbogbo wọn ni tó ń parun, tí wàhálà ń dé, ẹni pé Sátánì fi ń dá Ọlọ́run lójú wípé Jóòbù máa ṣẹ̀ Ọlọ́run. Ṣùgbọ́n Olúwa sọ fún Sátánì pé, kíyèsí ohun gbogbo tí ó ní, ó wà ní ìkáwọ́ rẹ̀, ṣùgbọ́n kìkì ẹ̀mí rẹ̀ ó ní ìwọ kò gbọdọ̀ fi ọwọ́ kàn. Lọ́nà síbẹ̀ bí ohun tí mo sọ ní ti Jóòbù, kò sí èkejì rẹ̀ ní ayé. Kò sí ohun tí ó lè débá tó lè ṣẹ́ èmi Ọlọ́run tàbí tó lè fi wèrè pè mí. Àti pé nígbà tí Olúwa fún Sátánì ní ààyè àti àǹfààní láti lọ tọ́ Jóòbù, láti lọ ṣe àkọlù sí Jóòbù, àti pé Sátánì lọ pẹ̀lú ìyára wípé Olúwa ti fún un ní ààyè, ẹni pé ààbò Ọlọ́run ti kúrò ní orí rẹ̀. Ṣùgbọ́n Olúwa sọ fún un pé, Olúwa pa ní àṣẹ fún un pé ẹ̀mí rẹ̀ ó ní ìwọ kò gbọdọ̀ fi ọwọ́ kàn, ìwọ kò gbọdọ̀ fi ọwọ́ kàn. Ṣùgbọ́n gbogbo tó ní ó ń bẹ ní ìkáwọ́ rẹ̀. Sátánì sì yá, ó sáré jáde lọ, ó yára láti jáde lọ kúrò ní iwájú Olúwa. Mo gbàdúrà, Sátánì kò ní ní ipa lórí wa lórúkọ Jésù. Lọ́nà kí ni tí mo gbìyànjú láti sọ ni wípé lónírúurú ọ̀nà ni àwọn ọ̀tá ń gbìyànjú rẹ̀, wọ́n sì ń wá ẹ̀mí wa, ni wọ́n ń wá ọ̀nà láti ṣe àkọlù sí wa. Ṣùgbọ́n a rí wípé ààbò Ọlọ́run ń bẹ lórí àwọn ènìyàn rẹ̀, agbára rẹ̀ kò sì yí padà láti gbà wá àti láti pa á mọ́ kúrò lọ́wọ́ ipá àti agbára ọ̀tá. A ní sísìnyí ṣe ní àǹfààní wà fún àwọn tí ó ń ṣe níbí sí àwọn ọmọkùnrin Hébérù yìí, nígbà tí àjọyọ̀ ńlá, nígbà tí Nebukadnesari tó pinnu rẹ̀ láti ṣe àsè, pàápàá jùlọ nípa gbígbé ère kalẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀ Dúrà. So àríkè yìí náà ni ó fún àwọn
tí ó ń ṣe níbí sí àwọn ènìyàn wọ̀nyí ní àǹfààní láti rí wípé ààyè wà nísinsìnyí a máa rí ààyè a máa rí àǹfààní láti lè mú ète wa àti èrò wa ṣẹ lórí àwọn ọmọkùnrin Hébérù wọ̀nyí nínú ìwé Dáníẹ́lì orí ìkẹta ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì. Nebukadnesari ọba sí ìyá ère wúrà kan èyí tí gíga rẹ̀ jẹ́ 60 ìgbọ̀nwọ́ àti ìbú rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ 6, ó sì gbé e kalẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀ Dúrà ní ìgbèríko Bábélì. Ní ẹsẹ̀ kejì, nígbà náà ni Nebukadnesari ọba ránṣẹ́ lọ wípé àwọn ọmọ aládé, àwọn baálẹ̀ àti àwọn balógun, àwọn onídàájọ́, àwọn olùṣọ́ ìṣúra, àwọn ìgbìmọ̀ àti àwọn ìjòyè àti gbogbo àwọn olórí ìgbèríko láti wá sí ìyàsímímọ́ ìrètí Nebukadnesari ọba gbé kalẹ̀. Mo sọ iṣẹ́ àlàyé fún wa lẹ́ẹ̀kan wípé àwọn onínúbíni wọ̀nyí wọ́n rí àyè nísinsìnyí wípé àyè tó ti pẹ́ tí wọ́n ti ń wá láti lè rí i pé wọ́n fi ẹ̀sùn kan àwọn ọmọkùnrin Hébérù wọ̀nyí tí wọn ò sì rí. Wọ́n ti wá gbogbo ọ̀nà láti ṣe àrígbámọ̀ ẹ̀sùn kan sí àwọn ènìyàn wọ̀nyí, ṣùgbọ́n ṣe ni kò ṣeé ṣe fún wọn nítorí pé wọn ò rí ààyè. ṣùgbọ́n ààyè wá sílẹ̀ nísinsìnyí nígbà tí Nebukadnesari tí ó ń gbìyànjú rẹ̀ láti ṣe àsè àti láti ṣe ìgbékalẹ̀ ère wúrà yìí fún gbogbo ènìyàn àti gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn baálẹ̀ àti àwọn ọlọ́lá àti àwọn balógun àti àwọn olùṣọ́ ìṣúra àti àwọn ìgbìmọ̀ rẹ̀ àti àwọn ènìyàn gbogbo tí ó jẹ́ olórí ìgbèríko láti sin ère wúrà tí Nebukadnesari pinnu rẹ̀ láti gbé kalẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀ Dúrà ní Bábílónì. A ò ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ti ère tí ọba yìí gbé kalẹ̀, ṣùgbọ́n a ṣe àlàyé lérèfé nípa àwọn ohun tí wọ́n fi ṣe ère yìí, iná nìwé àti bí ó ṣe ga tó àti ní ti ìgbọ̀nwọ́ rẹ̀. A sì sọ fún wa wípé a ṣe pẹ̀lú wúrà, ṣùgbọ́n nígbà tá a bá ṣe àyẹ̀wò rẹ̀ tí a bá wò ó dáradára rí pé àwọn ọ̀jọ̀gbọ́n jẹ́ kí a mọ̀ wípé wúrà tí a sọ wípé a fi ṣe yìí ó kàn jẹ́ èyí tí wọ́n fi wò ó ní ẹ̀yìn, ṣùgbọ́n kì í ṣe ojúlówó wúrà ni wọ́n fi ṣe ère yìí. A sì sọ fún wa wípé ṣe ni gíga rẹ̀ jẹ́ nǹkan bí 90 ẹsẹ̀ bàtà nígbà tí fífẹ̀ rẹ̀ jẹ́ nǹkan bí bàtà mẹ́sàn-án. Ní ẹsẹ̀ ìkíní ìwé Dáníẹ́lì orí ìkẹta, ó ní Nebukadnesari ọba sí ìyá ère wúrà kan èyí tí gíga rẹ̀ jẹ́ 60 ìgbọ̀nwọ́ àti ìbú rẹ̀ jẹ́ ìgbọ̀nwọ́ 6, ó sì gbé kalẹ̀ ní pẹ̀tẹ́lẹ̀ Dúrà ní ìgbèríko Bábélì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni ó tilẹ̀ ń jẹ́ kí a lè mọ̀, pàápàá jùlọ nípa ère tí Nebukadnesari gbé kalẹ̀ yìí, pàápàá jùlọ fún àwọn ènìyàn láti wá fi orí balẹ̀ fún àti láti sìn. A sì sọ fún wa wípé ṣe ni wọ́n rò wípé nínú èrò wọn tàbí nínú èrò ìgbékalẹ̀ wọn wípé ṣe ni ó jẹ́ ère ti ara rẹ̀, ṣùgbọ́n ṣe ni ọ̀pọ̀ àwọn ènìyàn jẹ́ kí a lè mọ̀ wípé ère yìí kì í ṣe wípé ó túmọ̀ sí tàbí Nebukadnesari gbé kalẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé ère òun ni òun gbé kalẹ̀, ṣùgbọ́n ṣe ni a pè ní ère òrìṣà ti Bábílónì. Pàápàá jùlọ ó ṣeé ṣe kí ó jẹ́ ọ̀kan nínú àwọn òrìṣà Bábílónì tí a pè ní Márdọ́kì. Iná ni ère tí ó jẹ́ olórí àwọn ère tàbí òrìṣà ní orílẹ̀-èdè Bábílónì. Lẹ́ẹ̀kan sí à ń tọ́ka sí àwọn onírúurú àwọn òrìṣà èyí tí àwọn ènìyàn Bábílónì tí wọ́n ń sìn, ṣùgbọ́n ṣe ni àwọn ọkùnrin mẹ́rin yìí pinnu rẹ̀ láti lè mọ̀ dájú wípé kò sí ọ̀kankan tí ó yẹ láti sìn bí kò ṣe Ọlọ́run kan ṣoṣo, ẹni tí ó dá ayé àti ọ̀run. Nítorí Bíbélì sọ fún wa wípé kí ẹ má ṣe bọ òrìṣà tàbí kí ẹ má ṣe foríbalẹ̀ fún òrìṣà tàbí Ọlọ́run kan, ẹni tí ó yàtọ̀ sí Ọlọ́run tí ó dá ayé àti ọ̀run. Ọlọ́run ẹlẹ́dàá kan ṣoṣo, alágbára ní ayé àti ọ̀run. Nínú ìwé Dáníẹ́lì orí ìkẹta ẹsẹ̀ 12 ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 18, Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 12 ẹsẹ̀ 14, ó ní àwọn ará Júdà kan wà, Ṣádákì, Méṣákì àti Abednego, tí ìwọ fi ṣe
olórí ọ̀ràn ìgbèríko Bábélì, ọba, àwọn ọkùnrin wọ̀nyí kò kà ọ́ sí, wọn kò sin òrìṣà rẹ, wọn kò sì tẹríba fún ère wúrà tí ìwọ gbé kalẹ̀. Ẹsẹ̀ 14 Nebukadnessari dáhùn, ó sì wí fún wọn pé òtítọ́ há ní Ṣádákì, Méṣákì àti Abẹdínígò pé ẹ̀yin kò sin òrìṣà mi, ẹ kò sì tẹríba fún ère wúrà náà tí mo gbé kalẹ̀. Ní ẹsẹ̀ 18, ní ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, kí ó yé ọba pé àwa kì yóò sin òrìṣà rẹ, bẹ́ẹ̀ ni àwa kì yóò sì tẹríba fún ère wúrà tí ìwọ gbé kalẹ̀, nítorí pé àwọn ènìyàn wọ̀nyí wọ́n yàn láti sin, wọ́n kọ̀ láti sin òrìṣà tí Nebukadnessari gbé kalẹ̀, nítorí wípé òfin àti ẹ̀kọ́ àti ìlànà Ọlọ́run fún àwọn ènìyàn Hébérù àti tàbí àwọn ènìyàn Ísírẹ́lì ni láti máa sin Ọlọ́run kan ṣoṣo. Ìní pé kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti sin òrìṣà tàbí láti sin Ọlọ́run mìíràn bí kò ṣe Ọlọ́run tí ó dá ayé àti ọ̀run, ẹnìkan ṣoṣo tí ó yẹ láti forí balẹ̀ fún. Òun náà ni Ọlọ́run. A sì ń sọ fún wa wípé ṣe ni àwọn ọkùnrin mẹ́rin yìí yàn, wọ́n sì pinnu rẹ̀ láti di ìgbàgbọ́ wọn mú, láti di ìdúróṣinṣin wọn mú nínú Ọlọ́run, láti kọ̀ láti ṣe àìgbọ́ràn sí ọba. Dípò kí wọ́n gbọ́ràn sí ọba, kí wọ́n sì rú òfin Ọlọ́run, ṣe ni wọ́n ṣe àìgbọ́ràn sí ọba ní ọ̀nà láti lè gbọ́ràn sí Ọlọ́run, ẹnìkan ṣoṣo tí ó yẹ láti bọ àti láti máa sìn nínú ayé yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni ó sì ń gbìyànjú rẹ̀ láti jẹ́ kí a mọ̀ pé ère yìí òun náà ni ó dàbí ọ̀wọ̀n èyí tí ọba yìí gbé kalẹ̀. A sọ fún wa wípé ìgbọ̀nwọ́ rẹ̀ tàbí ẹsẹ̀ bàtà tí ère yìí jẹ́, ó jẹ́ nǹkan bíi about 90 feet. Iná ni ká wá wò ó, ní ohun tá ń gbìyànjú láti sọ náà pé ká wo bí ère yìí ṣe ga tó. Ó jẹ́ ère tí ó ga, ó sì fẹ̀ nìkan bíi bàtà 9. Whatever the exact shape or image, bowing to it was clearly a test of one's loyalty to Nebuchadnezzar, to his empire, and to the Babylonian gods. Ẹni wípé ohun yòówù tí a tilẹ̀ lè sọ nípa ère yìí tàbí nípa bí ó ṣe tóbi tó tàbí bí ó ṣe ga sí, ohun kan tí a fẹ́ mọ̀ tàbí tí wọ́n fẹ́ kí a mọ̀, òun náà ni wípé jíjẹ́ fíforí balẹ̀ fún òun náà ni ó jẹ́ jíjẹ́ olótìtọ́ sí Nebukadnessari àti sí ìṣèjọba rẹ̀ àti sí àwọn ọlọ́run Bábílónì. Jíjẹ́ olótìtọ́ sí Nebukadnessari àti sí ìjọba rẹ̀ àti sí àwọn òrìṣà Bábílónì. Iná ni ìrèdí fíforí balẹ̀ fún tó túmọ̀ sí ni eléyìí. Ṣádákì, Méṣákì àti Abẹdínígò, àrípéṣe ni wọ́n dá ère yìí, wọ́n mọ́ dá òrìṣà mọ̀ wípé fíforí balẹ̀ fún òrìṣà òun náà ni ó túmọ̀ sí kíkùnà láti sin Ọlọ́run. Fíforí balẹ̀ bíbọ òrìṣà tàbí sísin òrìṣà, sísin Ọlọ́run mìíràn, òun náà ni ó túmọ̀ sí wípé kíkùnà láti gbọ́ràn sí Ọlọ́run àti láti fa ìbínú Ọlọ́run sí orí wọn. Ní ẹsẹ̀ 18 ìwé Daniel lórí 3 mo ṣe àtúnkà rẹ̀, ó wípé ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́, kí ó yé ọba pé àwa kì yóò sin òrìṣà rẹ, nítorí wípé Ọlọ́run wa sọ fún wa pé àwa ò gbọ́dọ̀ sin òrìṣà. Ọlọ́run wa jẹ́ kí a mọ̀ irú ẹni tí a gbọ́dọ̀ máa sìn, òun náà ni Ọlọ́run, ẹnìkan ṣoṣo tí ó yẹ láti fi ọlá fún, láti bu ọlá fún, láti fi ìjọba fún, láti máa tẹríba fún. Lórí náà kò tọ́ fún wa láti foríbalẹ̀ fún ère rẹ̀. Nínú ìwé Kólósè, ẹ jẹ́ kí a wo orí ìkejì ẹsẹ̀ 18 àti ẹsẹ̀ 23. Ìwé Kólósè orí ìkejì ẹsẹ̀ 18 àti ẹsẹ̀ 23. Ó ní ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi àdábọwọ́ ìrẹ̀lẹ̀ àti bíbọ àwọn áńgẹ́lì lọ́ ère yín gbà lọ́wọ́ yín, ẹni tí ń dúró lórí nǹkan wọ̀n-ọn-nì tí ó ti rí, tí ó ń ti pa èrò rẹ̀ ní ti ara ṣe fífi asán. Ẹ jẹ́ kí a wo ohun tí Pọ́ọ̀lù nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ sí ìjọ tí ń bẹ ní Kólósè ń sọ fún wa. Ó ní kí a má ṣe jẹ́ kí ẹnikẹ́ni, ẹ̀dákẹ́dá, agbárakágbára, irú ipò yòówù tí irú ẹni bẹ́ẹ̀ lè wà,
ìbáà jẹ́ ọba, ìbáà jẹ́ ìjòyè, ìbáà jẹ́ ẹni tí ó tilẹ̀ ń ṣe ìtọ́jú wa, ìbáà jẹ́ àwọn olùtọ́ wa. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni nínú yòówù tí a lè fi sí ipò ẹnikẹ́ni yìí, irú ibi yòówù kí ó lè kó, irú ipa yòówù kí ó lè máa kó nípa nínú ayé wa, irú àǹfààní yòówù kí a máa rí láti ọ̀dọ̀ rẹ̀ wá. Ìbáà má tilẹ̀ jẹ́ ènìyàn, ṣùgbọ́n kí ó jẹ́ áńgẹ́lì, ìbáà jẹ́ ẹ̀dá ayé yìí tàbí ẹ̀dá mìíràn. Ó ní kí a má ṣe jẹ́ kí wọ́n fi àdá bọwọ́ ìrẹ̀lẹ̀ tàbí bíbọ àwọn áńgẹ́lì lọ èrè wa gbà. Kí sì ni èrè wa? Èrè wa náà ni ìyè, èrè wa náà ni àlàáfíà, èrè wa náà ni ìgbàlà tí àwa ti gbà láti ọ̀dọ̀ Ọlọ́run wa nípasẹ̀ fífi ayé wa fún Jésù Kristi. Kí a má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi àdá bọwọ́ ẹ̀sìn, àwọn ẹ̀sìn àjèjì, àwọn ẹ̀sìn tí kìí ṣe ti Ọlọ́run, àwọn ẹ̀sìn tí ó lòdì sí sísin Ọlọ́run wa, àwọn ẹ̀sìn tí ó lòdì sí fífi ayé wa fún Ọlọ́run. Báà jẹ́ àwọn áńgẹ́lì, kí a má ṣe jẹ́ kí a fi àdá bọwọ́ ẹ̀sìn tàbí ìrẹ̀lẹ̀ tàbí bíbọ àwọn áńgẹ́lì lọ èrè wa gbà lọ́wọ́ wa. Ẹni tí ń dúró lórí nǹkan wọn ni tí ó ti rí, tí ó ń ti pa èrò rẹ̀ ní ti ara ṣe fífi asán. Ẹni pé wọ́n mọ̀ wípé àwa ní ìyè, wọ́n mọ̀ wípé àwa ní àlàáfíà, kì í ṣe nínú ayé yìí nìkan, ṣùgbọ́n wọ́n mọ̀ wípé àwa ní ayọ̀ àìnípẹ̀kun ní èyí tí àwa ti gbà, èyí tí ṣe ètò ìgbàlà, èyí tí àwa ti ní nínú Jésù. Torí náà, wọ́n á fẹ́ fi àwọn ohun ti ayé yìí, wọ́n á fẹ́ fi àwọn adùn ti ayé yìí, wọ́n á fẹ́ fi àwọn ọ̀rọ̀ ìgbádùn ti ayé yìí, wọ́n á fẹ́ gbìyànjú rẹ̀ láti fi lọ àwọn ẹ̀kọ́ wọn nígbà nípa pé kí a lè fi ayé wa àbí àkókò wa àbí ohun ìní wa kí a fi bọ àwọn ẹ̀kọ́ wọn nì nípa yíyọ̀ǹda ọkọ̀ wa fún wọn. Ẹni pé Pọ́ọ̀lù, èyí jẹ́ ọ̀rọ̀ ìkìlọ̀ èyí tí ó rán sí wa ní àṣálẹ́ yìí, láti kí a má ṣe fi àyè kankan sílẹ̀ rárá kí ẹnikẹ́ni kí ó fi àdá bọwọ́ ìrẹ̀lẹ̀ àwọn ẹ̀sìn tí a ò ṣe ìgbékalẹ̀ rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, àwọn ètò, àwọn ìlànà tí a ò ṣe ìgbékalẹ̀ rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run wá, àwọn ọ̀nà tí Ọlọ́run ò fi ọwọ́ sí, àwọn ìlànà tí Ọlọ́run kò ní ọwọ́ nínú rẹ̀. Kí a má ṣe jẹ́ kí a fi àwọn ẹ̀kọ́ wọn nì lọ èrè wa gbà ní ọwọ́ wa. Ní ẹsẹ̀ 23, ó wí pé àwọn nǹkan tí ó ní àfarawé ọgbọ́n ní tòótọ́, ẹni pé wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, wọ́n ní àfarawé òtítọ́, ṣùgbọ́n wọ́n ń ṣe ti Ọlọ́run. Wọ́n ní àfarawé ìwà bí Ọlọ́run, wọ́n ní àfarawé ìwà mímọ́, ṣùgbọ́n wọ́n ń ṣe ti Ọlọ́run. Wọ́n ní àfarawé agbára Ọlọ́run, ṣùgbọ́n wọ́n ń ṣe ojúlówó ìwà bí Ọlọ́run. Ó ń sọ fún aṣíwájú sí pé wọ́n ní àfarawé ní ti àdábọwọ́ ẹ̀sìn, wọ́n ní àfarawé ọgbọ́n ní tòótọ́ ní àdábọwọ́ ẹ̀sìn àti ìrẹ̀lẹ̀ àti ẹ̀kọ́ ara ẹni lójú, ṣùgbọ́n tí kò ní èrè kan nínú fún ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara. Wọn ò ní èrè kan nínú, wọ́n wà fún ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara. Wọn ò ní agbára tí ń gbani, wọn ò ní agbára tí ń sọ ní di òmìnira. Torí náà ni a fi láti rí pé àwa kíyèsára láti mọ ẹni tí àwa gbà, láti mọ ìfẹ́ rẹ̀, láti mọ ìlànà rẹ̀, láti mọ ọ̀nà rẹ̀. Nígbà tá a bá mọ ọ̀nà Ọlọ́run, nígbà náà ni a ò ní lè rin ọ̀nà èké, nígbà náà ni a ò ní lè rin ọ̀nà èyí tí kìí ṣe ti Ọlọ́run. Ṣùgbọ́n bí ọ̀nà Ọlọ́run kò bá dá wa lójú, bí ọ̀nà Ọlọ́run kò bá dájú fún wa, a ò ní mọ ìgbà àti àkókò tí àwọn ẹ̀kọ́ wọ̀nyí yóò gbà wá kúrò nínú ọ̀nà tòótọ́ tí ó yẹ fún wa láti máa ní. Nítorí náà ni a fi láti rí pé àwa mọ Ọlọ́run wa bí ó ti ṣe yẹ fún wa láti mọ̀ ọ́. Pàápàá jùlọ à ń tẹ̀síwájú ní ti ètò àjọ̀dún tí Nebukadnesari gbé kalẹ̀ yìí. Ṣe ni ó pe onírúurú àwọn ènìyàn, àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn balógun, àwọn ìjòyè,
àwọn ọlọ́lá, àwọn olórí ti ọ̀rọ̀ ìgbèríko, gbogbo àwọn ènìyàn wọ̀nyí ni ó pè. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó sì kó ara wọn jọpọ̀, ni wọ́n kó jọpọ̀ sí pẹ̀tẹ́lẹ̀ Júrà níbi tí ọba yìí ti ṣe ìgbékalẹ̀ ère yìí sí, níbi tó gbé ère yìí kalẹ̀ sí. Ìní pé a sì rí wípé ó kéde, ó fọn fèrè, ó lu ìlù, ó fọn káàtè gẹ́gẹ́ bí ètò àti ìlànà tí Nebukadnesari fúnra rẹ̀ ti gbé kalẹ̀ fún akéde náà àti fún gbogbo àwọn ènìyàn wípé nígbà tí ẹ bá ti gbọ́ ohùn fèrè, tẹ́ bá ti gbọ́ ohùn ìlù, tẹ́ bá ti gbọ́ ohùn káàtè, tẹ́ bá ti gbọ́ ohùn orin, tẹ́ bá ti gbọ́ ohùn onírúurú orin, nígbà náà ni kí olúkúlùkù àwọn ènìyàn kí ó wólẹ̀ níbi yòówù tí wọ́n bá wà, kí wọ́n wólẹ̀ láti sin ère náà tàbí kí wọ́n tẹríba. A sì ti sọ fún wa ohun tí títẹríba àti sísin ère náà túmọ̀ sí. A sọ fún wa wípé ó jẹ́ jíjẹ́ olótìtọ́ sí Nebukadnesari àti ìṣèjọba rẹ̀, àti jíjẹ́ olótìtọ́ sí gbogbo àwọn òrìṣà tí ó ń bẹ ní orílẹ̀-èdè Bábílónì. Ṣùgbọ́n a lè rí wípé àwọn ènìyàn yóò dá wọn lójú, pàápàá jùlọ ní ti ohun tí ère yìí túmọ̀ sí. Bí a ò tilẹ̀ sọ wípé ohun tí ère yìí túmọ̀ sí ní eléyìí, ère tàbí tí ò sí àkọsílẹ̀ kan tí ó sọ fún wa nípa ohun tí ère yìí tí a gbé kalẹ̀ gan-an fún. Ṣùgbọ́n àwọn ènìyàn lè ní òye rẹ̀, ohun tí ó ṣẹlẹ̀ ó dá wọn lójú. A sì sọ fún wa wípé ère yìí fúnra rẹ̀, òun náà ni ó jẹ́ èyí tí àwọn ènìyàn lè rí àkọsílẹ̀ rẹ̀ lára rẹ̀, bóyá nípa àwọn lẹ́tà tí wọ́n lè ti ṣe àmì sí lára rẹ̀, tí àwọn ènìyàn tí ó bá rí tí wọ́n lè fi dáàmú wípé ohun tí ìgbékalẹ̀ rẹ̀ tí ó túmọ̀ sí ni eléyìí. Ṣùgbọ́n a ti sọ fún wa wípé nígbà tí wọ́n bá ti bonu irú àwọn ohun èlò orin, káàtè, dúró, fèrè, kí àwọn ènìyàn kí ó forí balẹ̀. Ṣùgbọ́n Ṣádárákì, Méṣákì àti Abẹ́dínégò ṣe ni wọ́n dúró ní ibi tí wọ́n wà. Wọn ò tẹríba rárá, nítorí wípé òfin ni àti ohun èèwọ̀ sí ni fún àwọn Júù láti sin ohunkóhun tí ó yàtọ̀ sí Yahweh. Ó jẹ́ ohun èèwọ̀ fún àwọn Júù àti àwọn ènìyàn Ísírẹ́lì láti sin ohunkóhun tí ó yàtọ̀ sí Ọlọ́run, ẹni tí í ṣe ẹlẹ́dàá ayé àti ọ̀run. Ṣùgbọ́n ohun kan tí ó ń bẹ ní ibẹ̀ náà ni wípé a ò dárúkọ Dáníẹ́lì sí ara àwọn ọkùnrin mẹ́ta yìí. Òtítọ́ a lè máa wòye níbo ni Dáníẹ́lì wà, tàbí ṣé Dáníẹ́lì foríbalẹ̀ fún ère yìí ni? Rárá, Dáníẹ́lì ò foríbalẹ̀ fún ère yìí. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé àkọsílẹ̀ ò jẹ́ kí a mọ̀ nípa ibi tí Dáníẹ́lì wà, ó ṣeé ṣe kí Dáníẹ́lì jẹ́ ọ̀kan nínú àwọn ènìyàn tí ó lọ fún iṣẹ́ kan pàtàkì tí kò fi ní àǹfààní láti wà ní ibi tí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wà, tàbí tí a ti lè máa wòye wípé ṣé wọ́n máa foríbalẹ̀ àbí wọn ò ní foríbalẹ̀. Bẹ́ẹ̀ náà ni a rí ọ̀pọ̀ àwọn tí ó kún fún ìlara púpọ̀. A ti sọ fún wa ṣáájú wípé ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ wọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n, tí wọ́n sì jẹ́ àwọn ọlọ́gbọ́n ní orílẹ̀-èdè Bábélì, ni wọ́n ti ń wá gbogbo ọ̀nà láti fi ẹ̀sùn kan àwọn ọkùnrin mẹ́ta yìí, láti fi wọ́n sùn kí ọba lè kórìíra wọn, tàbí kí a lè rí ẹ̀ṣẹ̀ gbá mọ́ wọn lẹ́sẹ̀, kí a lè rí ẹ̀sùn kan kà sí wọn ní ẹsẹ̀, nínú ìtújẹ́ wípé a lè fi fà wọ́n sí inú ìdájọ́ tàbí sínú ìbínú ọba Nebukadnesari. Ẹ má jẹ́ àgbàgbé wípé síbẹ̀ ṣe ni a rí ọ̀pọ̀ àwọn kan tí wọ́n jẹ́ onílara, tí wọ́n ṣe ìlara àwọn ènìyàn wọ̀nyí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó yẹ kí àwọn ènìyàn kí ó tẹríba, kí wọ́n má ṣe gbé orí wọn sókè, ṣùgbọ́n àwọn ènìyàn wọ̀nyí wọ́n ti ń ṣọ́ ọkùnrin mẹ́ta yìí, bóyá wọn á forí balẹ̀ tàbí wọn ò ní fi orí balẹ̀. Nínú ìwà ìgbọràn àti ìwà ìṣọ̀tẹ̀ irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n wá ń lo àkókò yìí láti kí ó lè jẹ́ àǹfààní tí wọ́n máa rí láti wo Ṣádárákì, Méṣákì àti Abẹ́dínégò, kí wọ́n lè lọ fi ẹ̀sùn wọn sùn níwájú ọba, wípé àwọn kan wà tí ẹ̀yin gan kà sí, tí ẹ̀yin gan dámọ̀, tí ẹ sì fi ọlá fún nínú ètò ìṣèjọba yín,
ṣùgbọ́n tí wọ́n jẹ́ aláìgbọràn sí ètò ìlànà tí ẹ gbé kalẹ̀. Inú mú wa lọ nínú kókó àkọ́kọ́ tí a ó lọ nínú ẹ̀kọ́ yìí ní ti òní tí ń sọ fún wa nípa ìpinnu. Nínú ìwé Dáníẹ́lì orí ìkẹta, a ó lọ ní ẹsẹ̀ 14 dé ẹsẹ̀ 18. Ní ìgbà tí ọba sì gbọ́ ní ti ẹ̀sùn náà, èyí tí a fi kan Ṣádraki, Méṣákì àti Abednego, a rí i pé inú ọba fàrú, ọba bínú ní ọ̀pọ̀lọpọ̀. Kì í ṣe nítorí pé àwọn ènìyàn yìí ṣe àìgbọràn nìkan ni ó fà á, ṣùgbọ́n nítorí wípé wọ́n jẹ́ àwọn tí wọ́n fara mọ́ ọba dáradára. Ìbá jẹ́ wípé kì í ṣe ọ̀kan nínú àwọn tí ó fara mọ́ ọba ni ó ṣe eléyìí, ìmú ọba ní ọba yìí ìbá gbé ìgbésẹ̀ mọ́ ní ti ìbínú rẹ̀. Ṣùgbọ́n àwọn ọkùnrin Hébérù wọ̀nyí ṣe ni wọ́n jẹ́, a lè pè wọ́n ní ààyò ọba, a lè pè wọ́n ní ẹni ọwọ́ ọ̀tún ọba, nítorí pé àwọn ọ̀dọ́kùnrin Hébérù yìí wọ́n ti fi hàn fún ọba, pàápàá jùlọ ní ìgbà tètè wá, ní ti ìjólóòtọ́ wọn sí ọba, ní ti onírúurú àwọn nǹkan. Wọn ò fi wèrè pé ọba, wọn ò ṣáátá ọba, wọn ò ṣe òdì sí gbogbo àwọn ohun tí ọba ṣe ìgbékalẹ̀ rẹ̀. Ṣùgbọ́n bí ó tilẹ̀ ti jẹ́ wípé Ọlọ́run ń sọ fún wa, Bíbélì sì ń ṣe àkọsílẹ̀ rẹ̀ fún wa láti rí wípé a tẹríba fún àwọn alákòóso wa ní ti àwọn ọba. Ṣùgbọ́n ní ìgbà tí wọ́n bá ti gbé àwọn àṣẹ àti àwọn ìlànà tó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, rárá, àwa ò gbọ́dọ̀ tẹ̀lé, àwa ò gbọ́dọ̀ gbọ̀jẹ̀gẹ́ lábẹ́ bó ti wù kí ó rí. A ò gbọ́dọ̀ lòdì sí òfin Ọlọ́run. Ó sàn fún wa láti lòdì sí òfin tí a lè gbé kalẹ̀ ní ìlú wa, ní orílẹ̀-èdè wa, tí ó lòdì sí òfin Ọlọ́run, jù kí a ṣe òdì sí òfin Ọlọ́run kí a lè pọ́n wa lé tàbí kí a lè yẹ wa sí lọ́dọ̀ àwọn ènìyàn. Ẹ jẹ́ kí a mọ eléyìí ara wípé gbogbo ohun tí àwọn ènìyàn lè ṣe fún wa, tàbí gbogbo ipò tàbí ọlá tí àwọn ènìyàn lè ṣe fún wa, kò ní ìtumọ̀ kankan rárá. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan wọ̀nyí kò ní iye ní orí wa, nítorí pé wọn ò lè gbà wá là. Nínú ìwé Pétérù kẹ́nẹ́, jẹ́ kí a wo orí ìkejì mọ́kà láti ẹsẹ̀ 12. Pétérù kẹ́nẹ́ orí 2 mọ́kà ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ó ní kí ìwà yín láàrin àwọn kèfèrí kí ó dára, pé bí wọ́n ti ń sọ̀rọ̀ yín bí olùṣe búburú nípa iṣẹ́ rere yín, tí wọn ó máa kíyèsí, kí wọn kí ó lè máa yan Ọlọ́run lógo ní ọjọ́ ìbẹ̀wò. Ẹ máa tẹríba fún gbogbo ìlànà ènìyàn nítorí ti Olúwa, ìbáà ṣe fún ọba bí fún olórí, tàbí fún àwọn baálẹ̀ bí fún àwọn tí a rán láti ọ̀dọ̀ rẹ̀ fún ìgbẹ̀san lára àwọn tí ń ṣe búburú, àti fún ìyìn àwọn tí ń ṣe rere. Bẹ́ẹ̀ sáà ni ìfẹ́ Ọlọ́run pé ní rere ṣe, kí ẹ lè dá òpè àwọn wèrè ènìyàn lẹ́kun, bí òmìnira láìsí ìlò òmìnira yín fún ohun bíbo àrankàn yín mọ́lẹ̀, ṣùgbọ́n bí ẹrú Ọlọ́run, ẹ bọ̀wọ̀ fún gbogbo ènìyàn, ẹ fẹ́ àwọn ará, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bọ̀wọ̀ fún ọba. Bíbélì ò sọ fún wa láti bẹ̀rù ọba, ṣùgbọ́n ṣe ni ó ń sọ fún wa kí a tẹríba fún ìlànà ènìyàn, èyí tí ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣe ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa, ṣe ni Ọlọ́run sọ fún wa láti kí a fẹ́ àwọn ará, kí a sì bọ̀wọ̀ fún ọba. Ṣùgbọ́n nígbà tí a bá ń sọ nípa ìbẹ̀rù, Ọlọ́run nìkan ni a lè bẹ̀rù, Ọlọ́run nìkan ni a gbọ́dọ̀ fi ìbẹ̀rù wa fún. Ṣùgbọ́n a lè tẹríba fún ọba, a lè tẹríba fún ìlànà ènìyàn tí ó sì wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. A lè tẹríba, a lè bọ̀wọ̀ fún ọba, a lè bọ̀wọ̀ fún ìlànà ènìyàn, ìlànà ọba, ní ìgbà tí ó sì wà ní ìlànà pẹ̀lú òfin àti ẹ̀kọ́ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí ìlànà ọba, ìgbékalẹ̀ wọn bá ti lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a ò gbọ́dọ̀ gbọ̀jẹ̀gẹ́ lábẹ́ bó ti wù kí ó rí. Ọlọ́run wa ni a gbọ́dọ̀ bẹ̀rù tasì láti tẹríba fún. Nínú ìwé Fílípì orí ìkejì, mo ka ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 15. Fílípì orí 2 ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 15 ní ẹ máa ṣe ohun gbogbo ní àìsí ìkùnsínú àti ìjiyàn, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù, ọmọ Ọlọ́run,
aláìlábàwọ́n láàrin àwọn oníwà wíwọ́ àti alárékérekè orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí a ń rí eyín bí ìmọ́lẹ̀ ní ayé, ẹni pé lẹ́ẹ̀rín àwọn ènìyàn tí a ń gbé, lẹ́ẹ̀rín àwọn ẹlẹ́gàn, bí àkìtì ṣe ti ayé yìí, bí a ti ń gbé lẹ́ẹ̀rín àwọn ènìyàn tó ń bẹ nínú ayé, a gbọ́dọ̀ máa gbé ìgbé ayé aláìlẹ́gàn, a gbọ́dọ̀ jẹ́ oníwà tútù, a gbọ́dọ̀ máa fi ìwà wa hàn wípé a jẹ́ ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run máa ń wà ní ìwà tútù. A ò gbọ́dọ̀ jẹ́ oníjà, a ò gbọ́dọ̀ jẹ́ onígbónára, a ò gbọ́dọ̀ jẹ́ òjòwú, a ò gbọ́dọ̀ jẹ́ onílara. Láàárín àwọn oníwà wíwọ́ àti láàárín alárékérekè orílẹ̀-èdè, láàárín àwọn ẹni tí a ń rí wa bí ìmọ́lẹ̀ ní ayé, a gbọ́dọ̀ rí i pé a ń gbé ìgbé ayé wa nínú èyí tí yóò mú inú Ọlọ́run dùn sí wa. Torí náà a jẹ́ ìmọ́lẹ̀ lẹ́ẹ̀rín òkùnkùn. Nítorí náà a ò gbọ́dọ̀ máa hu ìwà bí ẹni tí ó jẹ́ òkùnkùn, ṣùgbọ́n a gbọ́dọ̀ máa gbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀, ẹni tí àwa í ṣe tirẹ̀. Nínú ìwé Fílípì orí 1 ẹsẹ̀ 27, ó ń sọ fún wa pé kìkì kẹ́ sáà jẹ́ kí ìwà ayé yín kí ó máa rí gẹ́gẹ́ bí ìhìnrere Kristi. Ẹni pé àwọn ọkùnrin Hébérù wọ̀nyí wọ́n ń gbé ìgbé ayé wọn gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run. Òtítọ́ bí wọ́n ti ń gbé ní Bábílónì, bí wọ́n ti ń gbé ní orílẹ̀-èdè àjèjì, wọn ò gbàgbé Ọlọ́run wọn, wọn ò gbàgbé ìgbé ayé ìwà mímọ́, wọn ò gbàgbé ìsẹ́ra ẹni, wọn ò ti torí wípé wọn ò sí ní orílẹ̀-èdè wọn kí wọ́n darapọ̀ pẹ̀lú sísìn òrìṣà, kí wọ́n darapọ̀ pẹ̀lú bíbọ àwọn òrìṣà tí ó ń bẹ ní orílẹ̀-èdè Bábílónì. Ṣùgbọ́n wọ́n rántí wípé a ò gbọ́dọ̀ ní bọ òrìṣà. Wọn ò gbìyànjú rẹ̀ láti sin òrìṣà tí Nebukadnesari gbé kalẹ̀. Wọn ò gbìyànjú rẹ̀ láti foríbalẹ̀ fún ère. Òtítọ́ Nebukadnesari ọba fi wọ́n sí ipò. Ó fi wọ́n sí ipò ìṣàkóso. Ó fi wọ́n sí ipò alákòóso àwọn ọ̀rọ̀ ti ìgbèríko. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n kò ojú òṣùwọ̀n, ṣùgbọ́n síbẹ̀ wọ́n mọ̀ wípé a ò gbọ́dọ̀ bọ òrìṣà. Nítorí náà ipò yòówù tí a lè wà nínú ayé yìí, a gbọ́dọ̀ kíyèsára wípé àwa jẹ́ aṣojú Ọlọ́run. Níbi iṣẹ́ ọba tá a wà yẹn, a gbọ́dọ̀ kíyèsí wípé a jẹ́ aṣojú Ọlọ́run, a jẹ́ ọmọ Ọlọ́run, àwa ń ṣe aṣojú ọba àwọn ọba. Níbi iṣẹ́ ọba tá a wà, a gbọ́dọ̀ mọ̀ dájú wípé we are representing our God. Nínú ilé wa, ní àdúgbò tá a wà yẹn, a gbọ́dọ̀ mọ̀ wípé aṣojú Ọlọ́run ni àwa í ṣe. Bí ó bá sì ṣe wípé a ní àǹfààní láti lọ ní ìrìn àjò lọ sí orílẹ̀-èdè mìíràn tàbí ìlú mìíràn níbi tí kò sí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹlẹgbẹ́ wa nínú Kìrìsìtẹ́nì tí ó lè máa wò wá nítorí tá à ń ṣe, a gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run ń wò wá. A gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ sí Ọlọ́run wa. Ẹni Paul fi ń sọ fún ìwà àti èmi ní àṣálẹ́ yìí wípé kìkì kẹ́ sáà jẹ́ kí ìwà ayé yín kí ó máa rí gẹ́gẹ́ bí ìhìnrere Kristi, pé yálà bí mo tilẹ̀ wá wò yín tàbí bí èmi kò sí wá, kí èmi kí ó lè máa gbúròó bí ẹ ti ń ṣe, pé ẹ̀yin dúró ṣinṣin nínú ẹ̀mí kan. Ẹ̀yin yóò mọ̀ ń jìjàkadì nítorí ìgbàgbọ́ ìhìnrere pẹ̀lú ọkàn kan, kì í ṣe pẹ̀lú ọkàn méjì, ṣùgbọ́n pẹ̀lú ọkàn kan nínú Ọlọ́run. A gbọ́dọ̀ máa jìjàdù, a gbọ́dọ̀ máa jìjàkadì nítorí ìgbàgbọ́ ìhìnrere wa. Bí Sátánì ti ń gbìyànjú rẹ̀, bí onírú àwọn ìwà ayé yìí, gẹ́gẹ́ bí onírú àwọn àrékérekè àti onírú àwọn ẹ̀kọ́ tó yí wa ká ní ìlú wa, ní àwùjọ wa, bí ẹni wípé kí a sá lè sin Ọlọ́run, bí ẹni wípé kí a lè gbọ̀jẹ̀gẹ́, bí ẹni wípé kí a lè kọ̀ Ọlọ́run sílẹ̀, bí ẹni wípé kí a lè gbé ìgbé ayé àìwà bí Ọlọ́run. A gbọ́dọ̀ máa jìjàkadì. A gbọ́dọ̀ rí i pé àwa ń gbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí ìhìnrere Kristi Jésù, nípa èyí tí a ti fi rà wá padà kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti kúrò lọ́wọ́ agbára Sátánì. Nínú ìwé Éfésù orí 4 ẹja wo ẹsẹ̀ kìíní, nítorí náà èmi òǹdè nínú Olúwa ń bẹ̀ yín pé kí ẹ̀yin kí ó máa rìn bí ó ti yẹ fún ìpè náà tí a fi pè yín. Ìpè náà, ìpè ìgbàlà, ìpè ìfẹ́, ìpè ìwà mímọ́, ìpè sí ìgbé ayé ìwà bí Ọlọ́run tí a ti pè wá. Torí náà Pọ́ọ̀lù ń bá wa sọ̀rọ̀ pé èmi ń bẹ̀ yín kí ẹ̀yin kí ó máa rìn bí ó ti yẹ. A gbọ́dọ̀ máa rìn bí ó ti yẹ.
àwọn ènìyàn mímọ́, a gbọ́dọ̀ máa rin ìrìn wa bí ó ti yẹ fún ìpè sí ìwà mímọ́, ìpè sí ìgbé ayé aláìlẹ́ṣẹ̀ tá a ti pè wá, ìpè sí ìjólóòtọ́ tá a ti pè wá, ìpè sínú ìdúróṣinṣin tá a ti pè wá. Lọ́nà a gbọ́dọ̀ máa rìn nínú ìdúróṣinṣin, a gbọ́dọ̀ máa rìn nínú ìwà mímọ́, a gbọ́dọ̀ máa rìn nínú ìjólóòtọ́ wa sí Ọlọ́run, a gbọ́dọ̀ máa rìn nínú ìgbé ayé jíjẹ́ ẹni òtítọ́ àti ẹni òdodo sí Ọlọ́run. Ìpè tí a ti pè wá ní eléyìí, ìpè tí a ti pè wá nípasẹ̀ Jésù Kristi nílé, a gbọ́dọ̀ máa rìn nínú rẹ̀ lábẹ́ bó ti òkè orí ohunkóhun ni ó lè dé. Onírú ìpèníjà ni a lè dojúkọ, onírú àwọn ènìyàn ni ó lè dìde lòdì sí wa nínú ilé, níbi iṣẹ́ wa, ní àdúgbò wa, ní àwùjọ wa. Onírú àwọn àtakò, onírú àwọn ìṣẹ̀lẹ̀ ni a lè máa là kọjá, ṣùgbọ́n síbẹ̀ lábẹ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí a ò gbọ́dọ̀ gbọ̀jẹ̀gẹ́, a ò gbọ́dọ̀ rẹ̀wẹ̀sì, a gbọ́dọ̀ rí wípé àwa ń tẹ̀síwájú nínú ìpè náà tá a ti pè wá. A gbọ́dọ̀ jẹ́ mímọ́, a sì gbọ́dọ̀ máa sa eré ìje wa gẹ́gẹ́ bí ìpè ìrere tá a ti fi pè wá nínú Jésù Olúwa. Praise the Lord. Nínú a gbọ́dọ̀ rí wípé a gbọ́dọ̀ jẹ́ ẹni ìpinnu, a ò gbọ́dọ̀ jẹ́ ẹni tí a ò gbọ́dọ̀ sọ ìpinnu wa nù, a ò gbọ́dọ̀ sọ ìjólóòtọ́ wa nù, ṣùgbọ́n a gbọ́dọ̀ rí wípé a dúró nínú ìpinnu náà, Jésù Kristi. Nítorí ipò tí Nebukadnesari yan àwọn ènìyàn wọ̀nyí sí, ṣe ni ó pinnu rẹ̀ láti fún wọn ní àǹfààní ìgbà kejì. Ó ní a fi lọ ní abala àkọ́kọ́ rẹ̀ tí ń sọ fún nípa àǹfààní ìgbà kejì, àǹfààní ìgbà kejì ní ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 15 ìwé Dáníẹ́lì orí ìkẹta. Àṣáájú ní ẹsẹ̀ 14 rẹ̀ ó ń sọ fún wa pé Nebukadnesari dáhùn ó sì wí fún wọn pé òtítọ́ hà ní Ṣádákì, Méṣákì àti Abednego pé ẹ̀yin kò sin òrìṣà mi, ẹ kò sì tẹríba fún ère wúrà náà tí mo gbé kalẹ̀. Ìbéèrè ńlá ni Nebukadnesari béèrè. A sọ fún wa wípé kì í ṣe wípé àìforíbalẹ̀ fún ère rẹ̀ nìkan ni ó dùn Nebukadnesari fún Ṣádákì, Méṣákì àti Abednego, ṣùgbọ́n nítorí ipò tí àwọn ọkùnrin mẹ́ta yìí wà nínú ìṣèjọba rẹ̀. Nebuchadnezzar was highly disappointed in the life of these three young Hebrew men. Bí a bá tilẹ̀ máa sọ wípé a máa rí àwọn ènìyàn tí ò ní sin òrìṣà yìí, kì í ṣe ẹ̀yin ni mò ń fi ojú sí. Ní ilé tí ọkàn rò wípé ẹ̀yin ló máa jẹ́, pé ẹ ò forí balẹ̀. Bí mo ṣe fẹ́ yín tó, bí mo ṣe kẹ́ yín tó, bí mo ṣe fi ọlá fún yín tó, bí mo ṣe fi yín sípò. In fact, ó ká Nebukadnesari lára. He was so speechless. Kò mọ ohun tó máa sọ. Ó ṣeéṣe kí ó má tilẹ̀ gba ìròyìn tí àwọn olùfisùn tí wọ́n mú wá sí ọ̀dọ̀ rẹ̀ wípé Ṣádákì, Méṣákì àti Abednego ó forí balẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n sì mú wọn wá sí ọ̀dọ̀ rẹ̀, ṣé òtítọ́ ni Nebukadnesar, òtítọ́ ni Ṣádákì, Méṣákì àti Abednego pé ẹ̀yin kò sin òrìṣà mi, ẹ̀yin kò forí balẹ̀ fún òrìṣà mi, ẹ kò sì tẹríba fún ère wúrà náà tí mo gbé kalẹ̀. Ẹni pé Nebukadnesar ní àkọ́kọ́ kọ́kọ́ fẹ́ wádìí ṣé òtítọ́ ni. Ó fẹ́ dá ní ojú wípé bóyá wọ́n parọ́ mọ́ wọn ni o, bóyá ẹ̀sùn èké ni wọ́n fi kàn wọ́n wípé àwọn ọkùnrin wọ̀nyí ṣe àìgbọ́ràn sí òun ọba. Kò yé rárá. Torí náà ó bi wọ́n léèrè. A sọ fún wa nínú ìwé Róòmù orí 13 ẹsẹ̀ 1 láti kí olúkúlùkù ọkàn kí ó forí balẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò ọba tàbí ní ipò gíga. Ṣùgbọ́n a sọ fún wa wípé kì í ṣe fún ìgbà tí àwọn aláṣẹ bá ti gbé òfin tí ó lòdì sí
Ọlọ́run sí ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀. A sì ti sọ fún wa wípé ṣe ni Bíbélì ò sọ fún wa láti kí a bẹ̀rù wọn, ṣùgbọ́n ṣe ni Bíbélì ń sọ fún wa láti kí a tẹríba, kí a bu ọlá fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga. Nínú ìwé Títù, Pọ́ọ̀lù nínú lẹ́tà rẹ̀ sí Títù, ṣé náà ni ó ń sọ fún wa nínú ìwé Títù orí 3 ẹsẹ̀ 1 pé máa rán wọn létí láti máa tẹríba fún àwọn ìjòyè àti fún àwọn aláṣẹ, láti máa gbọ́ tiwọn àti láti máa múra sí iṣẹ́ rere gbogbo. Ẹ jẹ́ kí a wo onírú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní onírú ọ̀nà ni ó ń ṣàtẹnumọ́ rẹ̀ fún wa. A ò rí ibì kankan tí ó ti ń sọ fún wa láti kí a bẹ̀rù ọba, láti kí a bẹ̀rù àwọn tí Ọlọ́run fi ṣe olórí wa, bí kò ṣe kí a tẹríba fún wọn, kí a bu ọlá fún wọn ní ti Olúwa. Ṣùgbọ́n mo ń ṣàtẹnumọ́ rẹ̀, and I want you to listen to me and to hear this clearly. Ọlọ́run ò sọ fún wa láti kí a bẹ̀rù wọn. Ọlọ́run ni Bíbélì sọ fún wa kí a bẹ̀rù, ṣùgbọ́n ká bu ọlá fún àwọn aláṣẹ tàbí àwọn ọba. Ẹni pé apparently they had gained a reputation for being men of integrity. Ìdánwò sọ fún wa pé ṣé ní àwọn ọkùnrin wọ̀nyí ṣe ni wọ́n ti ní àǹfààní, a ti rí wọn, a sì ti kà wọ́n sí àwọn ẹni ọlá ẹni iyì ní ìṣèjọba Nebukadnesari ní Bábílónì. A ò sì rí ẹ̀sùn kọ́kọ́ kà sí wọn lẹ́sẹ̀ ní wípé wọ́n ń hu ìwà ọ̀tẹ̀ tàbí wọ́n ń hu ìwà àìgbọ́ràn. Ó ṣe é kí ó jẹ́ nítorí àwọn ẹ̀kọ́ ẹni ó fi ya ọba yìí lẹ́nu, tó fi kalára, tó fi ń béèrè láti kọ́kọ́ wádìí náà, kí ó má bàa ṣe ìdájọ́ èyí tí kò yẹ láti ṣe, láti kọ́kọ́ wádìí òtítọ́. Bíbélì wípé kí a wádìí gbogbo ọ̀rọ̀, kí a dé èyí tí ṣe òtítọ́ mú ní inú rẹ̀, kí ó wádìí rẹ̀, ó fẹ́ mọ̀ bóyá lótìtọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ jẹ́ kí a wo ìwé Kólósè orí 2, ìwé Kólósè orí 2 ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 6. Ìpínsílẹ̀ Pọ́ọ̀lù sí ìjọ Kólósè orí 2 mo ka ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 6. Ó nítorí pé bí èmi kò tilẹ̀ sí lọ́dọ̀ yín ní ara, ṣùgbọ́n èmi ń bẹ lọ́dọ̀ yín ní ẹ̀mí, mo ń yọ̀, mo sì ń kíyèsí ètò yín àti ìdúróṣinṣin ìgbàgbọ́ yín nínú Kristi. Ẹni Pọ́ọ̀lù ń sọ ní ti ìjọ tí ń bẹ ní Kólósè, ní ti ìdúróṣinṣin wọn nínú Kristi. Lónà ẹ̀yin ará mi nínú Olúwa, ẹ jẹ́ kí a mú ìdúróṣinṣin wa, ìdúróṣinṣin ìgbàgbọ́ wa, kí a mú un dájú nínú Kristi. Ọ̀pọ̀ àwọn ènìyàn lónìí la rí wọ́n dúró ṣinṣin nínú èké ṣíṣe, nínú ìjà, nínú ìbínú ni wọ́n ti dúró ṣinṣin, nínú òfófó ṣíṣe ni wọ́n ti dúró ṣinṣin, ṣùgbọ́n nínú Jésù wọn ò dúró ṣinṣin. Ṣùgbọ́n àǹfààní ní eléyìí, Ọlọ́run ń pè ìwọ àti èmi, Olúwa ń pè ọ́ ní àkókò yìí láti dúró ṣinṣin nínú Kristi, kí a dúró nínú ìgbàgbọ́ wa nínú Kristi. Ní ẹsẹ̀ 6 ó sọ fún wa pé nítorí náà bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀. Ẹ jẹ́ kí a gbà á nínú òtítọ́ àti òdodo. Ọ̀pọ̀ ò gba Jésù nínú òtítọ́ àti òdodo. Many people are just coming to the church for coming sake. Many people are carrying Bible for carrying sake. Ṣùgbọ́n wọn ò gba Jésù nínú ìdúróṣinṣin, wọn ò gbà á pẹ̀lú ìdúróṣinṣin. Ìdí ẹ̀ bí òrìṣà sísìn bá máa dé, wọ́n á sin òrìṣà wọn. Bí orò ìdílé bá máa dé, wọ́n á ṣe orò ìdílé wọn. Bí onírú àwọn ẹ̀sìn mìíràn ní àwùjọ tàbí nílùú wọn bá máa dé, wọ́n á ṣe é kárakára. Bí onírú àwọn ìwà mìíràn bá máa ṣẹlẹ̀, wọ́n á hù ú pẹ̀lú gbogbo ọkàn wọn. Wọn ò kó bí ara sí ìṣe wọn, wọn ò mọ̀ wípé àwọn ìkọ̀kan wà tí a ò gbọ́dọ̀ ṣe mọ́. Àìgbọ́dọ̀ má ṣe ti ń bẹ ní orí wa. Ní ìwọ̀n ìgbà tá a ti fi ayé wa fún Jésù Kristi, a ní láti mọ̀ wípé àwa kì í ṣe ti ara wa. A ti rà wá nípa ẹ̀jẹ̀ iyebíye, a ti rà wá nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Àwa ìṣe ti ara wa. Ṣùgbọ́n nísinsìnyí bí àwa bá sọ wípé
àwa ń bẹ nínú ayé, àwa sì fẹ́ rìn bí àwọn èèyàn tí ayé ti ń ṣe. Níbi ọjà wa, àwa fẹ́ hu ìwà bí àwọn ènìyàn tí ayé ti ń ṣe. Níbi iṣẹ́ wa, àwa fẹ́ ṣe bí àwọn ènìyàn tí ò mọ Ọlọ́run ti ń ṣe. Kí àwa kí ó mọ̀ wípé àwa ti sẹ́ Kristi, àwa sì ti sẹ́ ìgbàgbọ́ wa nínú rẹ̀. Ní ẹsẹ̀ ìkeje, ó ní kí ẹ fi gbòǹgbò múlẹ̀, kí a sì gbé yín ró nínú rẹ̀, kí a fi gbòǹgbò múlẹ̀. Igi tí gbòǹgbò rẹ̀ bá múlẹ̀, ẹni pé ìjì máa jà, òjò máa rọ̀, ìkún-omi máa dé, atẹ́gùn máa fẹ́. Gbòǹgbò igi tí kò bá múlẹ̀, ìjì máa dé, ó sì máa fàtu. Fún àpẹẹrẹ, jẹ́ kí a wo igi kan tó ń bẹ níwájú ilé ìsìn wa ní ọjọ́sí tí òjò rọ̀ díẹ̀, tí ìjì yẹn gan ní agbára púpọ̀. Ẹ jẹ́ á wò ó, nígbà tó máa tó ọjọ́ kejì tí a ti ń wo igi yẹn ní ilẹ̀, wọ́n wá wo ìsàlẹ̀ gbòǹgbò rẹ̀, wọ́n wá kíyèsí wípé gbòǹgbò rẹ̀ ti kẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbòǹgbò ìgbàgbọ́ àwọn ẹlòmíràn ti kẹ̀. Ìdí ẹ̀ wọ́n á bínú, wọ́n á jà, wọ́n á ṣe onírúurú, wọ́n á hu ìwà ẹ̀ṣẹ̀, wọ́n á parọ́, irọ́ máa rọrùn fún wọn láti pa, èké ṣíṣe máa rọ̀ wọ́n lọ́rùn láti ṣe, nítorí pé wọn ò jinlẹ̀ nínú ìgbàgbọ́ wọn. Gbòǹgbò ìgbàgbọ́ wọn ò múlẹ̀, kò jinlẹ̀. Èké ṣíṣe máa rọrùn fún wọn láti ṣe, ìjà máa rọrùn fún wọn láti jà, òfófó máa rọrùn fún wọn láti ṣe, onírúurú àwọn iṣẹ́ tí ara máa rọrùn fún wọn láti ṣe, nítorí wípé ìgbàgbọ́ wọn, gbòǹgbò ìgbàgbọ́ wọn kò jinlẹ̀, kò múlẹ̀. Èyí ni Pọ́ọ̀lù ń sọ fún wa, mo tún ń ṣe àtúnká ẹsẹ̀ ìkeje yẹn. Ó ní kí ẹ fi gbòǹgbò múlẹ̀, nítorí Pọ́ọ̀lù mọ̀ wípé onírúurú àwọn ẹ̀kan ni a ó bá pàdé, onírúurú ìjì ló máa wá, onírúurú ìṣẹ̀lẹ̀ ni ó sì máa wà ní ọ̀nà wa. Ó ní kí ẹ fi gbòǹgbò múlẹ̀. Ìbá jẹ́ wípé Ṣádákì, Méṣákì àti Abẹdínígò, ìgbàgbọ́ wọn ò múlẹ̀, gbòǹgbò ìgbàgbọ́ wọn ò múlẹ̀, kò jinlẹ̀ nínú Ọlọ́run Ísírẹ́lì, nínú Ọlọ́run Jèhófà. A rí pé pẹ̀lú onírúurú àwọn ohun tí Nebukadnesari ń sọ, pẹ̀lú ìdájọ́ tí ó gbé kalẹ̀, wọ́n á gbọ́ jẹ̀gẹ́, wọ́n á sì sin Ọlọ́run. Pẹ̀lú ní orílẹ̀-èdè àjèjì tí wọ́n wà, nígbà tí wọ́n sí ní ọ̀dọ̀ àwọn ènìyàn wọn tàbí ní ìlú abínibí wọn, kò sí ènìyàn tó rí mi. Tí n bá tilẹ̀ sin Ọlọ́run, kò sí ènìyàn tó rí mi tó lè fi mí sùn. Kò sí ènìyàn tí ó mọ̀ mí níbí tó lè fi mí sùn. Ṣùgbọ́n wọ́n mọ̀ wípé bí ó tilẹ̀ sí ènìyàn tí ó rí wọn, tó wò wọ́n, wọ́n mọ̀ wípé ọba àwọn ọba ń wò wọ́n lọ́dọ̀ ẹni tí kò sí ibi tí a lè sápamọ́ sí. Ṣùgbọ́n wọ́n rinlẹ̀, wọ́n jinlẹ̀ nínú ìgbàgbọ́ wọn, nítorí náà ni wọn ò fi lè gbọ̀jẹ̀gẹ́, wọn ò ka ẹ̀mí wọn sí. Ó ní kí ẹ sì fi ẹsẹ̀ yín múlẹ̀ nínú ìgbàgbọ́ yín, kí a tún fi ẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ́ yín, kí ẹ sì máa pọ̀ nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́. Bí a tilẹ̀ ti ń kọ́ wa, ṣe a ní òye ohun tí a ń kọ́ wa. Torí kò sí ọ̀kankan nínú ọmọ ìjọ tí ó lè sọ wípé òun ò mọ̀ nípa ẹ̀kọ́ ìjìnlẹ̀ ní ti Ọlọ́run, láti kí a jẹ́ olóòótọ́ sí i, láti kí a gbé ìgbé ayé ìwà mímọ́, láti kí a sá fún ẹ̀ṣẹ̀, kí a fi gbogbo ọkàn wa fẹ́ Ọlọ́run, ká fi gbogbo ayé wa fẹ́ Ọlọ́run, kí a máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Kò sí ènìyàn kan tí ó lè sọ wípé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run pamọ́ fún òun. Ṣùgbọ́n ǹjẹ́ àwa gbà á gbọ́? Ǹjẹ́ àwa gba àwọn ẹ̀kọ́ wọn lè gbọ́? Ǹjẹ́ àwa tilẹ̀ mú un ní ọ̀kúnkúndùn? Ǹjẹ́ àwa ń jinlẹ̀? Ǹjẹ́ àwa fi gbòǹgbò múlẹ̀? Ǹjẹ́ àwa fi ẹsẹ̀ rinlẹ̀ lórí àwọn ẹ̀kọ́ wọn nì tí Ọlọ́run ń kọ́ wa? Ìdí nìyí tí a fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń padà sí inú ẹ̀ṣẹ̀, tí wọ́n ń padà sí inú ayé láti máa fẹ́ Ọlọ́run, láti máa rìn déédéé. Wọn ò kọ́ bí ara sí, wọn ò náání rẹ̀. Wọ́n lè rìn bí ó ṣe wù wọ́n, wọ́n lè hu ìwà bó ṣe wù wọ́n, wọ́n lè gbé ìgbé ayé bí ó ṣe wù wọ́n. Ó sí ohun tí wọ́n lè ṣe bí ó ṣe wù wọ́n. Wọn ò ka ọ̀rọ̀ Ọlọ́run sí, wọn ò ka ìránṣẹ́ rẹ̀ sí bákan náà. Wọn ò ka àṣẹ Ọlọ́run sí nínú ayé wọn. Nítorí náà, ìdí nílé tí èṣù fi ń pa àwọn ọ̀pọ̀ ènìyàn lójú, nílé tí Sátánì fi ń rán ọ̀pọ̀ ènìyàn jẹ, nítorí wípé wọn ò rìn gẹ́gẹ́ bí Olúwa ti ń fẹ́ kí wọ́n rìn, nínú èyí tí ààbò àti májẹ̀mú àti ìlérí Ọlọ́run ló fi wá sí ìmúṣẹ nínú ayé wọn. Ṣùgbọ́n Pọ́ọ̀lù ń sọ fún wa ní ẹsẹ̀ 19 ní tí kò sì di orí ìmú ṣinṣin láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ẹ̀pọ̀ oríkèé àti iṣan pèsè fún gbogbo ara, tí a sì ń so ṣọ̀kan pọ̀, tí ó sì ń dàgbà nípa ìbísí Ọlọ́run.
Praise the Lord. Nínú ìwé Éfésù ẹ jẹ́ ká wo orí ìkẹrin, wọ́n ka ẹsẹ̀ 27 bí ẹsẹ̀ 29. Éfésù orí ìkẹrin ẹsẹ̀ 27 bí ẹsẹ̀ 29. Ó ní bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi àyè fún èṣù. Ó ní bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi àyè fún èṣù. Tẹ́nu a ò gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fún èṣù. Èṣù a máa gbìyànjú rẹ̀ láti rí àyè fún ara rẹ̀ nínú ayé wa. Èṣù a máa gbìyànjú rẹ̀ láti kí òun rí àyè láti mú ìfẹ́ òun ṣẹ nínú ọkàn wa. Ṣùgbọ́n Pọ́ọ̀lù ń sọ fún wa kí a má ṣe fi àyè sílẹ̀ fún. Báwo ni a ò ṣe lè fi àyè sílẹ̀ fún èṣù? Òun náà ni nípa gbígbé ìgbé ayé ìwà mímọ́, nípa gbígbé ìgbé ayé òdodo. Nípa bẹ́ẹ̀ ni èṣù kò ní lè fi rí àyè nínú ọkàn wa. Ẹsẹ̀ 22 ní kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́, ṣùgbọ́n kí ó kúkú máa ṣe làálàá, kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára, kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní. Kí ẹni tí ń jalè kí ó má ṣe jalè mọ́. Ọ̀pọ̀ ń rò wípé nígbà tí a bá lọ sí oko olóko la tó ń jalè, tàbí nígbà tí òun bá lọ gbé ìbọn tí òun lọ ká ènìyàn mọ́lé ló tó ń jalè. Ǹjẹ́ nǹkan ní nǹkan tí a ń mú ṣé tí wọ́n fún wa ní ààyè, tí wọ́n fún wa ní àṣẹ láti mú ohun tó ń ṣe, iṣẹ́ tó ń ṣe yẹn, òun náà ni à ń pè ní olè. Tí a bá ń sọ nípa olè, òun náà ni ohunkóhun tí a mú láì sí àṣẹ láti ọ̀dọ̀ ẹni tó ní. Ohun tí olè túmọ̀ sí nìyẹn. Bóyá mo wá sí ilé mọ́mì wa, ó sì rí àgbàdo bíi mélòó kan tí wọ́n so sí orí okùn. Òjò sì rọ̀ lánàá, ó sì ń wòye pé ó yẹ kí n lọ gbin àgbàdo ní ọ̀la. Ṣùgbọ́n mi sì ní àgbàdo tí mo fẹ́ gbìn. Ó dé ilé wọn, ṣùgbọ́n mi sì bá wọn ní ilé. Àgbàdo ní 10 rèé tó wà ní orí okùn yìí. Mo sún sí ibẹ̀, mo sì já méjì ńbẹ̀ tàbí mo já ẹyọ kan. Láì dá àṣẹ lọ́wọ́ wọn, ìwà tí mo hù yẹn, mo ti jalè nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ máa sọ fún nígbà tó bá dé, kí ló ṣẹlẹ̀ tó fi dúró? Tàbí kó pè lórí ẹ̀rọ ìléwọ́, tàbí kí o jókòó dè wọ́n, tàbí kí o dúró dè wọ́n bóyá ní ọ̀la tàbí ní ọ̀túnla. Ẹ jọ̀ọ́ mọ́ mi, ṣé mo lè rí àgbàdo kan ní ọ̀dọ̀ yín láti lọ gbìn sí oko mi? Lọ́nà a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn by trick ni wọ́n fi ń jalè. Wọ́n máa ń jalè nípa ìdọ́gbọ́n. Olè, wọ́n fi owó rán ẹ, ó fi jíṣẹ́ fún ẹni tí wọ́n fi owó rán ẹ sí. Olè ló jà. Ó wá sọ, mọ́mì wọ́n fowó rán mi sí yín o. Ọjọ́ kan lọ, ọjọ́ kejì lọ, ọjọ́ kẹta lọ, ọ̀sẹ̀ kan lọ, oṣù kan lọ. Don't you know that you're a thief? Wàá máa sọ fún, mọ́mì mi gbàgbé yín o. Kò bá mú kó gbàgbé. Torí náà a ní láti kíyèsára. Ó ní ẹni tí ń jalè kí ó má ṣe jalè mọ́, ṣùgbọ́n kí ó máa kúkú máa ṣe làálàá, kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára, kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní. Ẹsẹ̀ 29. Ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdíbàjẹ́ kan ti ẹnu yín jáde, ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́, kí ó lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́. Ọ̀rọ̀ ìdíbàjẹ́. A ti pè wá sínú iṣẹ́ ìwàásù ìrere. Ọ̀pọ̀ ló kọ̀ tí wọ́n fi iṣẹ́ ìwàásù ìrere sílẹ̀. Ọ̀rọ̀ ìdíbàjẹ́, òfófó ṣíṣe, ìbá ènìyàn jẹ́, ó ní ó kún ìgbé ayé wọn. Ẹ̀yin ará, níbo ló tilẹ̀ ń rò wípé ó yọjú sí pẹ̀lú àwọn ìwà wọ̀nyí? Kí ló rò pé yóò jẹ́ ìgbẹ̀yìn rẹ̀? Kí ló rò pé yóò jẹ́ àbájáde àwọn ìwà tó hù wọ̀nyí? Kò sí irú ọ̀rọ̀ tó lè sọ, kò sí irú ìwà tó lè hù. Ṣùgbọ́n Ọlọ́run ń sọ fún wa láṣálẹ́ yìí, Olúwa ń pè ọ́ sínú ìsọjí ọkàn, sínú ìwà bí Ọlọ́run, pé kí a má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdíbàjẹ́, àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà, ọ̀rọ̀ tí ò gbé ògo Ọlọ́run ga, ọ̀rọ̀ ìbá ènìyàn jẹ́, ọ̀rọ̀ ìbá ìlú jẹ́, ọ̀rọ̀ tí ń ba orílẹ̀-èdè jẹ́, ọ̀rọ̀ èpè. Ó ní ṣùgbọ́n kí a má ṣe jẹ́ kí àwọn ẹ̀kan yóò jáde lẹ́nu wa mọ́. Ẹ jẹ́ kí a fi òpin sí i. Jẹ́ kí Jésù gba àkóso ahọ́n rẹ. Jẹ́ kí Jésù gba àkóso ọkàn rẹ.
ó ní ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́, àwọn ọ̀rọ̀ tó dára fún ẹ̀kọ́, àwọn ọ̀rọ̀ tó dára fún ìbániwí, àwọn ọ̀rọ̀ tó dára fún ìgbéniró, àwọn irú ọ̀rọ̀ wọ̀nyí ni a gbọ́dọ̀ jẹ́ kí ó máa jáde láti ẹnu wa. Àwọn ọ̀rọ̀ ìtùnú ni a gbọ́dọ̀ jẹ́ kí ó máa jáde láti ẹnu wa. Praise the Lord. Nínú a gbọ́dọ̀ kíyèsára láti fi gbogbo ọkàn wa fún Ọlọ́run, láti jẹ́ kí Ọlọ́run kí ó máa ṣe àkóso ọkàn wa àti ìgbé ayé wa. Ní ẹsẹ̀ 15 ìwé Dáníẹ́lì orí ìkẹta, ó ní ǹjẹ́ bí ẹ̀yin bá múra pé ní àkókò tí ó wù kí ó ṣe, tí ẹ̀yin bá gbọ́ ohùn ìpè, fèrè dùrù, ìlù, orin káàtì àti onírú orin, tí ẹ bá wólẹ̀ tí ẹ bá sì tẹríba fún ère wúrà tí mo yá, yóò ṣe gẹ́gẹ́. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá tẹríba, a ó gbé yín ní wákàtí kan náà sọ sí àárín iná ìléru tí ń jó. Ta ni Ọlọ́run náà tí yóò sì gbà yín kúrò ní ọwọ́ mi? Ta ni Ọlọ́run náà tí yóò sì gbà yín kúrò ní ọwọ́ mi? Ìbá tilẹ̀ ti ṣeé ṣe wípé àwọn ọkùnrin wọ̀nyí ti ṣe àìgbọ́ràn sí àṣẹ ọba ṣáájú, Ṣádákì, Méṣákì àti Abednego ni yóò sì gba ẹ̀mí wọn nípa ìgbọ́ràn wọn sí àṣẹ àti ìkìlọ̀ ọba. Nítorí náà ni ó ṣe fún wọn ní àǹfààní ìgbà kejì. Òun náà ló fi sọ fún wọn wípé ní gẹ̀rẹ̀ tí ẹ bá ti gbọ́ nírú àwọn ohun nínú àwọn ohun èlò orin èyí tí ó ti ṣe àkọsílẹ̀ rẹ̀, báàgì ní ti káàtì, ní ti ìlù, ní ti orin, ní ti fèrè, ní gẹ̀rẹ̀ náà ni bí ẹ̀yin bá fi orí balẹ̀ tẹ́ sì sin òrìṣà mi àti èyí tí mo gbé kalẹ̀, nítorí náà a ó dá yín sí. Nítorí pé ṣáájú wọ́n ti kùnà láti gbọ́ràn sí àṣẹ ọba, ṣùgbọ́n nísinsìnyí bí ẹ bá tún kùnà tẹ́ sì tẹ̀síwájú láti ṣe àìgbọ́ràn sí òfin àti ìlànà mi nípa sísin ère yìí, a ó gbé yín ní wákàtí náà, a ó sì jù yín sọ sí inú náà ìléru, a ó kà yín sí gẹ́gẹ́ bí ọlọ̀tẹ̀ àti aṣetinú ara wọn. Nebukadnesari mọ̀ wípé àwọn ènìyàn wọ̀nyí ṣe ni wọ́n gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run wọn tí í ṣe Ọlọ́run Júù, ṣùgbọ́n ṣe ni ó ń fẹ́ nísinsìnyí ní àkókò yìí wípé kí wọ́n tẹríba fún òrìṣà tí òun ti gbé kalẹ̀, kí wọ́n lè bọ́ lọ́wọ́ ìpinnu tóun ti ṣe láti pa wọ́n. Ìbéèrè rẹ̀ náà ni wípé èyí náà ní ẹsẹ̀ tí ó gbẹ̀yìn yìí, wípé ní ẹsẹ̀ ìkàndógún ní abala tó gbẹ̀yìn, wípé ta ni Ọlọ́run náà tí yóò sì gbà yín kúrò ní ọwọ́ mi? Praise the Lord. A rí wípé nínú ìwé Ẹ́kísódù orí ìkẹta ẹsẹ̀ 14, ọba kan tí a pe orúkọ rẹ̀ ní Fáráò tí í ṣe ọba Íjíbítì, òun náà ni ó béèrè ní ọwọ́ Mósè àti Árónì nígbà tí wọ́n lọ béèrè wípé kí ó jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kí ó jáde láti lọ sin Ọlọ́run ní orí òkè Hórébù. Ní ẹsẹ̀ 14 ó ní Ọlọ́run sì wí fún Mósè pé èmi ni ẹni tí ó wà, ó sì wí pé báyìí ni kí o wí fún àwọn ọmọ Ísírẹ́lì pé èmi ni ó rán mi sí yín. Iná ni ohun tí Olúwa sọ fún Mósè láti sọ fún àwọn ọmọ Ísírẹ́lì ní ilẹ̀ Íjíbítì nígbà tí wọ́n bá béèrè ta ni Ọlọ́run náà tí ó rán o. Ní orí ìkarùn ẹsẹ̀ kejì ìwé Ẹ́kísódù, Fáráò sì wí pé ta ni Olúwa tí èmi yóò fi gba ohùn rẹ̀ gbọ́ láti jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ? Èmi kò mọ Olúwa náà, bẹ́ẹ̀ ni èmi kì yóò jẹ́ kí Ísírẹ́lì kí ó lọ. A rí i pé nígbà tí Olúwa máa fi ara rẹ̀ hàn ní ẹni tí ó jẹ́ fún Fáráò àti Íjíbítì, orí Fáráò àti orí àwọn ènìyàn Íjíbítì kò bá wọn láti ti àwọn ènìyàn Ísírẹ́lì jáde ní ọ̀gànjọ́ òru. Ẹ máa lọ, Bíbélì sọ fún wa pé wọ́n tì wọ́n ní àti ìtàn. Bẹ́ẹ̀ náà ni ó ṣe tán nísinsìnyí tí Olúwa yóò fi ẹni tí ó jẹ́ ọba Nebukadnesari, ẹni tí ó ń béèrè lọ́wọ́ Ṣádákì, Méṣákì àti Abednego wípé ta ni Ọlọ́run náà tí yóò gbà yín kúrò ní
ọwọ́ mi. Praise the Lord. Nígbà tá a bá ń sọ nípa Ọlọ́run, à ń sọ nípa ẹni tí ń jẹ́ èmi ni, ẹni tí ń jẹ́ èmi ni. Nínú ìwé Exodus orí 4 ẹsẹ̀ 40 ta kà fún wa. Nínú ìwé Exodus orí 6 mo wo ẹsẹ̀ 2 àti ẹsẹ̀ 3. Ó ní Ọlọ́run sì sọ fún Mósè, ó sì wí fún un pé èmi ni Jehovah. Ta ni Ọlọ́run náà? À ń sọ nípa Ọlọ́run náà ẹni tí ń jẹ́ Jehovah. À ń sọ nípa Ọlọ́run náà ẹni tí ń jẹ́ èmi ni. À ń sọ nípa Ọlọ́run ẹni tí ń jẹ́ Olúwa àwọn olúwa. À ń sọ nípa Ọlọ́run ẹni tí ń ṣe ọba àwọn ọba. À ń sọ nípa Ọlọ́run ẹni tí ń ṣe ẹlẹ́dàá, adẹ́dàá àti aṣẹ̀dá, kábíyèsí, arúgbó ọjọ́, adàgbà má pààrọ̀ òye. À ń sọ nípa Ọlọ́run náà ẹni tí à ń pè ní kò ṣeun tì, kò ṣeun tì, kò ṣeé gbámú. Nínú ìwé Isaiah, ẹ jẹ́ kí a wo orí 9 ẹsẹ̀ 6. Ìwé wòlíì Isaiah orí 9 ẹsẹ̀ 6. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. À ń sọ fún wa nípa Ọlọ́run ẹni tí ń jẹ́ ìyanu, Ọlọ́run tí ń jẹ́ olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. À ń sọ nípa agbára wa, à ń sọ nípa odi wa. Ọba yìí ń béèrè wípé ta ni Ọlọ́run náà ẹni tí yóò gbà yín. À ń sọ nípa olùgbàlà, à ń sọ nípa olùràpadà, ẹni tí gbogbo agbára ń bẹ ní ọwọ́ rẹ̀, ẹni tí kò sí agbára tí ó lè borí rẹ̀, ẹni tí kò sí ìjọba tí ó lè borí ìṣèjọba rẹ̀. Ẹni pé à ń sọ nípa ẹni náà, ẹnìkan ṣoṣo tí ó wà nígbà tí ayé ò tíì sí, ẹnìkan ṣoṣo tí ó wà nígbà tí ayé wà, ẹnìkan ṣoṣo tí yóò sì tún wà nígbà tí ayé ò ní sí mọ́. Nínú ìwé Lúùkù, ẹ jẹ́ kí a wo orí 2, mo wo ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 12. Ìwé Lúùkù orí 2 ẹsẹ̀ 11 and 12. Nítorí a bí olùgbàlà fún yín lónìí nílùú Dáfídì tí ń ṣe Kristi Olúwa. À ń sọ nípa Kristi Olúwa, ẹni tí ó wà kí ayé ó tó wà, ẹni tí ó wà nígbà tí ayé kò sì ní sí mọ́. Èyí náà ni Bíbélì ń sọ fún wa nínú ìwé Jòhánù orí 1 yẹn wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. À ń sọ nípa ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ lọ, ọ̀rọ̀ tó ń gbé ọ̀rọ̀ mì, ọ̀rọ̀ tó ju gbogbo ayé yìí lọ, ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ayé yìí ò lè borí rẹ̀. Ó ní òun náà ni ó wà ní àtètèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run, nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ọ̀rọ̀ tí a fi dá ayé àti ọ̀run, ọ̀rọ̀ tí a fi dá ohun gbogbo tí ń bẹ nínú ayé, ọ̀rọ̀ tí a fi dá ohun gbogbo tí ń bẹ nínú ọ̀run. Lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan mọ́. Ọ̀rọ̀ tí ìyè ń bẹ nínú rẹ̀ ni ìyè wà, ìyè náà sì ni ìmọ́lẹ̀ ayé. À ń sọ nípa ìmọ́lẹ̀. Kábíyèsí yìí ń béèrè wípé ta ni Ọlọ́run náà ẹni tí yóò gbà yín kúrò ní ọwọ́ mi. À ń sọ nípa alágbára ní ayé àti ní ọ̀run. À ń sọ nípa ẹ̀rù jẹ̀jẹ̀, ẹkùn ọkọ̀ Fáráò. Ọba yìí ń béèrè ta ni Ọlọ́run náà tí yóò gbà yín kúrò ní ọwọ́ mi. Ẹ jẹ́ kí a wo abala tí ó gbẹ̀yìn tá a tún dá dúró ní àṣálẹ́ yìí. Ohun tí ó ń sọ fún wa náà ni wípé gbígbẹ́kẹ̀lé ọba alágbára, gbígbẹ́kẹ̀lé ọba alágbára. Ní ẹsẹ̀ 16 ìwé Dáníẹ́lì orí 3, ó ní ẹsẹ̀ 16, Ṣádákì, Méṣákì àti Abednego dáhùn, wọ́n sì wí fún ọba pé Nebukadnesari, ẹ̀rù kò bà wá, ẹ̀rù kò bà wá, mo ṣàtẹnumọ́ rẹ̀, ẹ̀rù kò bà wá láti fèsì fún ọ nítorí ọ̀rọ̀ yìí. Wọ́n sọ fún ọba yìí, àwọn ọkùnrin mẹ́ta yìí, wọ́n mọ ohun tí wọ́n dúró lé lórí, wọ́n mọ ẹni tí wọ́n gbàgbọ́, wọ́n mọ ẹni tí wọ́n sinmi lé. Agbára Ọlọ́run dá wọn ní ojú. Bíbélì sọ fún wa ní ìwé orin Dáfídì 125 ẹsẹ̀ 1 ẹsẹ̀ 2 wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí nídìí, bí kò ṣe pé ó dúró títí láéláé. Ó tẹ̀síwájú wípé bí òkè ńlá ti yí Jerúsálẹ́mù ká, bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn ènìyàn rẹ̀ ká láti ìsinsìnyí lọ àti títí láéláé. Àwọn ọkùnrin wọ̀nyí wọ́n mọ ẹni tí wọ́n gbẹ́kẹ̀lé wípé agbára ni. Kí tilẹ̀ ṣe wípé a lè pè ní alágbára, ṣùgbọ́n agbára ni. Ẹni tí gbogbo agbára ní ayé àti ọ̀run ń bẹ ní ọwọ́ rẹ̀. Òmìmì kan tí ayé ò lè mì, òyígíyigì, ajẹkọyọ ẹ̀kúdà. Àwọn ọkùnrin mẹ́ta yìí wọ́n mọ Ọlọ́run wọn dájú. Abájọ Bíbélì sọ fún ìwé Dáníẹ́lì orí 11 ẹja wo ẹsẹ̀ 32. Dáníẹ́lì 11 verse 32. Ó wí pé àti irú àwọn tí ń ṣe búburú sí májẹ̀mú ni yóò fi ọ̀rọ̀ ìkọ́ni mú ṣọ̀tẹ̀, ṣùgbọ́n
àwọn ènìyàn tí ó mọ Ọlọ́run yóò mú ọkàn le, wọn yóò sì máa ṣe iṣẹ́ agbára. Ẹni pé ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ Ọlọ́run yóò mú ọkàn le ni pé àwọn ènìyàn tó ń sin Ọlọ́run, àwọn ènìyàn tó gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run ó mú ọkàn wọn le, torí pé wọ́n mọ̀ wípé gbogbo agbára ní ayé àti ọ̀run ń bẹ ní ọwọ́ Ọlọ́run. Kò sí agbára kan tó lè tì Ọlọ́run, kò sí agbára kan tó lè mì Ọlọ́run. Ó wá ń sọ síwájú sí pé ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ Ọlọ́run yóò mú ọkàn wọn le, wọn yóò sì máa ṣe iṣẹ́ agbára. Ní pé àwọn tó mọ Ọlọ́run wọn, àwọn tó gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run, wọn á máa ṣe iṣẹ́ agbára. A ní pé ṣáájú ìdáhùn náà wá sí ìdáhùn sí ìbéèrè ọba ní ẹsẹ̀ tí ó gbẹ̀yìn ẹsẹ̀ tí ó gbẹ̀yìn ẹsẹ̀ ìkàndógún ìwé Dáníẹ́lì orí ìkẹta yẹn, èyí tó ń sọ fún wa wípé ó ní ta ni Ọlọ́run náà tí yóò sì gbà yín kúrò ní ọwọ́ mi. Ni pé Ọlọ́run tó le, Ọlọ́run tó ní agbára, ni pé ẹni tí àwọn mọ̀ pé ó lè gbà wọ́n kúrò ní ọwọ́ ọba yìí. Ní Ṣádákì, Méṣákì àti Abẹ́dínígò, ó dá wọn lójú wípé Ọlọ́run lè gbà wọ́n kúrò ní ọwọ́ ọba yìí, torí pé Ọlọ́run ní agbára tí ń gbani. Bíbélì sọ fún wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá wípé kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wá là. Orúkọ Jésù ń gbani. Bíbélì ń sọ fún wa nínú ẹjẹ́ wo ìwé Fílípì yẹn, ìwé Fílípì orí ìkejì ẹsẹ̀ 9. Ó ní torí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù ni kí gbogbo eékún kí ó máa kúnlẹ̀, àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Ẹni ìdánilójú tí àwa ní nínú Ọlọ́run wípé agbára ni, wípé ó ní ìgbàlà wa. Nínú ìwé orin Dáfídì orí 18, mo ka ẹsẹ̀ 2, ìwé orin Dáfídì orí 18. Ẹjá wo tí ẹsẹ̀ 2 sọ fún ọ ní Olúwa ni àpáta mi àti ìlú olódì mi àti olùgbàlà mi, Ọlọ́run mi, agbára mi, èmi ó gbẹ́kẹ̀lé asà mi àti ìwo ìgbàlà mi àti ilé ìṣọ́ gíga mi. Ẹsẹ̀ 3 ó ní èmi yóò ké pe Olúwa tí ó yẹ láti máa yìn, bẹ́ẹ̀ ni a ó sì gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi. Praise the Lord. Ẹ já wo àwọn ìlérí Ọlọ́run tí a ní, torí náà jẹ́ kí àwa kí ó gbẹ́kẹ̀ wa lé Ọlọ́run. Ní ẹsẹ̀ 17, ìwé Dáníẹ́lì orí ìkẹta, ó ní bí ó bá rí bẹ́ẹ̀, Ọlọ́run wa tí àwa ń sìn lè gbà wá lọ́wọ́ iná ìléru náà tí ń jó, òun yóò sì gbà wá lọ́wọ́ rẹ ọba. Wọ́n fi dá Nebukadnesari lójú wípé Ọlọ́run tí àwa ń sìn, torí pé Ọlọ́run tí wọ́n ń sìn kò dá wọn lójú wípé Ọlọ́run tí ń gbani ni. Nínú ìwé orin Dáfídì ẹjá wo orí 27, ìwé orin Dáfídì orí 27 ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì. Ó ní Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi, ta ni èmi yóò bẹ̀rù? Olúwa ni agbára ẹ̀mí mi, àyà ta ni yóò fò mí? Nígbà tí àwọn ènìyàn búburú, àní àwọn ọ̀tá mi àti àwọn abínúkù mi súnmọ́ mi láti jẹ ẹran ara mi, wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú. Gbogbo àwọn ọ̀tá rẹ̀ wọ́n kọsẹ̀ wọ́n ṣubú lórúkọ Jésù. Tí ó náà jẹ́ kí a gba Ọlọ́run wa gbọ́, ẹ jẹ́ kí a mọ̀ ní Ọlọ́run, ẹ jẹ́ kí a mọ̀ ní ọba àwọn ọba, ẹnìkan ṣoṣo tí gbogbo ipá àti agbára ìgbàlà ń bẹ ní ọwọ́ rẹ̀, ẹnìkan ṣoṣo tí agbára ìwòsàn, agbára ìlera àti ìdáǹdè àti òmìnira ń bẹ ní ọwọ́ rẹ̀. Ní ẹsẹ̀ 18 ó wí pé ṣùgbọ́n nínú ìwé Jeremáyà yẹn, ẹ jẹ́ kí a wo orí ìkíní, Jeremáyà orí 1, mo ka ẹsẹ̀ 8. Jeremáyà orí 1 ẹsẹ̀ 8. Má bẹ̀rù níwájú wọn, nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́, ní Olúwa wí. Torí náà ẹ má ṣe bẹ̀rù nígbà tí wàhálà bá dé, nígbà tí ìjì bá dé, nígbà tí ẹ̀san bá dé tó ń béèrè lọ́wọ́ wa wípé àfi tá a bá sin òrìṣà, àfi tá a bá bọ orò ìdílé wa, àfi tá a bá lọ bọ bàbá wa tó ti kú yẹn, àfi tá a bá lọ bọ ìyá wa tó ti kú yẹn, àfi tá a bá lọ ṣe ètùtù, àfi tá a bá lọ ṣe sàárà, nígbà náà ni a tó lè bọ́ lọ́wọ́ àìsàn bẹ́ẹ̀. Irúfẹ́ àìsàn wo ló ń halẹ̀ mọ́ wa wípé àfi tá a bá sin àwọn onírú àwọn ẹ̀kan wọn ni kí a tó lè ní ìdáǹdè?
ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé má ṣe bẹ̀rù níwájú wọn nítorí Ọlọ́run ń bẹ pẹ̀lú wa. Ó ṣetán láti gbà wá kúrò lọ́wọ́ àìsàn ni. Ó ṣetán láti gbà kúrò lọ́wọ́ ipá àti agbára ọ̀tá, lọ́wọ́ àlákàlà, lọ́wọ́ ìbẹ̀rù ọ̀tá, lọ́wọ́ ìran ibi. Ọlọ́run ṣetán láti gbà wá. Ọlọ́run ṣetán láti fún wa ní ìṣẹ́gun kúrò lọ́wọ́ ìpèníjà kí ìpèníjà tó lè wá sí ọ̀nà wa. Nígbà tí onírú àwọn nǹkan bá ń ṣẹlẹ̀ sí wa, ẹ jẹ́ kí a gba Ọlọ́run wa gbọ́ wípé ó ń bẹ láàyè, ó ṣetán láti gbà wá. Nínú ìwé Jóòbù, ẹ jẹ́ kí a wo orí ìkarùn-ún, mo ka ẹsẹ̀ 19. Ìwé Jóòbù orí ìkarùn-ún, mo wo ẹsẹ̀ 19 wípé yóò gbà ọ́ nínú ìpọ́njú 6, àní nínú 7 ibi kan kì yóò bá ọ. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ, ibi kan kò ní bá ọ. Nínú ọdún 2026, ibi kan kò ní bá ọ. Ní ọjọ́ ayé rẹ ní orúkọ Jésù, ibi kan kò ní bá ọ. Jẹ́ kí a wo ìlérí Ọlọ́run àti májẹ̀mú Ọlọ́run nígbà tí àwa bá gbẹ́kẹ̀ wa lé ọba ńlá. Jésù wa ọba ńlá ni, a ti fi jẹ ọba wa, a ti fi jẹ alákòóso wa. Torí náà ẹ jẹ́ kí a wo àwọn ọkùnrin mẹ́ta yìí. Wọ́n gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run, wọ́n gbẹ́kẹ̀ wọn lé ọba àwọn ọba, wọ́n gbẹ́kẹ̀ wọn lé Jehovah. Nítorí náà wọn ò ṣiyèméjì, wọn ò bẹ̀rù rárá. Ṣé ni wọ́n fi ń dá Nebukadnesari lójú wípé ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ ẹni pé àwa kò ní forí balẹ̀ nítorí Ọlọ́run wa tí àwa ń sìn lè gbà wá lọ́wọ́ iná ìléru tí ó ń jó, ó yóò sì gbà wá lọ́wọ́ ìwọ ọba bákan náà. Ní ẹsẹ̀ 18, ó ní ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ kí ó yé ọba pé àwa kì yóò sin òrìṣà rẹ, bẹ́ẹ̀ ni àwa kì yóò sì tẹríba fún ère wúrà tí ìwọ gbé kalẹ̀. Praise the Lord. Ẹ jẹ́ ká wọ́n tó ṣẹlẹ̀, wọ́n wá fi dá ọba yìí lójú wípé wò ó, ọba jẹ́ kí ó dá o lójú pé bí Ọlọ́run wa ò bá gbà á lọ́wọ́ iná yìí, àwa ò ní forí balẹ̀. Bí àgọ́ ara wa tí ayé yìí bá wó, Bíbélì ń sọ fún wa pé àwa ní ilé kan ní ọ̀dọ̀ Ọlọ́run, ilé tí a ò fi ọwọ́ kọ́, ayérayé nínú àwọn ọ̀run. Nínú ìwé Kọ́ríńtì kejì, ẹ jẹ́ kí a wo orí 11. Kọ́ríńtì kejì orí 11, mo ka ẹsẹ̀ 20 sí ìsàlẹ̀. Ó ní nítorí ẹ̀yin faradà bí ẹnìkan bá sọ yín di òǹdè, bí ẹnìkan bá jẹ yín rùn, bí ẹnìkan bá gbà lọ́wọ́ yín, bí ẹnìkan bá gbé ara rẹ̀ ga, bí ẹnìkan bá gbá yín lójú. Èmi ń wí lọ́nà ẹ̀gàn bí ẹni pé àwa jẹ́ aláìlera, ṣùgbọ́n nínú ohunkóhun tí ẹnìkan ní ìgboyà, èmi ní ìgboyà pẹ̀lú. Hébérù ni wọ́n bí, bẹ́ẹ̀ ni èmi. Ísírẹ́lì ni wọ́n bí, bẹ́ẹ̀ ni èmi. Irú ọmọ Ábúráhámù ni wọ́n bí, bẹ́ẹ̀ ni èmi. Ìránṣẹ́ Kristi ni wọ́n bí. Mo ta wọn yọ ní ti làálàá lọ́pọ̀lọpọ̀, ní ti pàṣán mo ré kọjá, ní ti túbú ní ìgbàkúùgbà, ní ti ikú ní ìgbà púpọ̀. Nígbà 5 ni mo gba pàṣán 40 kan lọ́wọ́ àwọn Júù. Nígbà 3 ni a fi ọ̀gọ lù mí, ẹ̀ẹ̀kan ṣoṣo ni a sọ mí ní òkúta, ẹ̀ẹ̀mẹ́ta ni ọkọ̀ orí mi. Ọ̀sán kan àti òru kan ni mo wà nínú ibú, ní ìrìn àjò nígbàkúgbà, nínú ewu omi, nínú ewu àwọn ọlọ́ṣà, nínú ewu àwọn ará ìlú mi, nínú ewu àwọn kèfèrí, nínú ewu ní ìlú, nínú ewu ní aginjù, nínú ewu lójú òkun, nínú ewu láàrin àwọn èké arákùnrin, nínú làálàá àti ìrora, nínú ìṣọ́ra ní ìgbàkúùgbà, nínú ebi àti òǹgbẹ, nínú ààwẹ̀ ní ìgbàkúùgbà, nínú òtútù àti ìhòhò, pẹ̀lú nǹkan wọ̀nnì tí ó wà lóde, èyí tí ń wọ́jọ́ tì mí ní ojoojúmọ́. Èmi kò yé ṣe àníyàn gbogbo ìjọ. Praise the Lord. Gbogbo àwọn ẹ̀kọ́ tí Paul ń kà wọ̀nyí, gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ni ó dé bá Paul. Bẹ́ẹ̀ ni pé kí ó sẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni kí ó gbọ̀jẹ̀gẹ́. Ìbọn Paul ń tẹ̀síwájú, ẹ ó tẹ̀síwájú. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, ẹ ó tẹ̀síwájú. Nínú ìwé Róòmù orí 8 ẹja wo ẹsẹ̀ 35 sí ìsàlẹ̀. Ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 35 sí ìsàlẹ̀. Paul nínú lẹ́tà rẹ̀ síjọ tí ń bẹ ní Róòmù wípé ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi, ìpọ́njú ni tàbí wàhálà, tàbí inúnibíni tàbí ìyàn, tàbí ìhòhò tàbí ewu tàbí idà, gẹ́gẹ́ bí a ti kọ pé nítorí rẹ̀ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́, à ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa, nípa Jésù Kristi tí ó fẹ́ wa, nípa Jésù Kristi tí ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún wa, tó fẹ́ ẹ̀mí rẹ̀ rà wá padà. Àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ, nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn kan ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Kristi Jésù
Olúwa wa. Praise the Lord. Nebukadnésárì ń gbìyànjú rẹ̀ láti ya àwọn ọkùnrin wọ̀nyí ní ipa kúrò nínú ìsìn Ọlọ́run, ṣùgbọ́n wọ́n dúró. Wọ́n sọ fún ọba wípé bí Ọlọ́run ò bá sí gbà wá, àwa ò ṣetán láti forí balẹ̀. Torí náà ẹ̀yin ará mi nínú Olúwa, kí ló fẹ́ yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run? Kí ló fẹ́ yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ṣé àìsàn ni? Ṣé àìní ni? Ṣé àìríjẹ ni? Ṣé ipò tá ń lépa yẹn ni? Ẹ̀yin ará, ẹ jẹ́ kí á dúró nínú rẹ̀, nítorí wípé agbára rẹ̀ wá síbẹ̀ láti mú wa tẹ̀síwájú. Ní òpin níwèé Kọ́ríńtì kejì orí 6 mo ka ẹsẹ̀ 3 sí ìsàlẹ̀. Kọ́ríńtì kejì orí 6 mo ka ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 11 bí a ti mú gbogbo wá sí òpin. Ó ní a kò sì ṣe ohun ìkọ̀sẹ̀ ní ohunkóhun, kì í ṣe ìránṣẹ́ kí ó má ṣe di ìsọ̀rọ̀, kí iṣẹ́ ìránṣẹ́ kí ó má ṣe di ìsọ̀rọ̀ búburú sí, ṣùgbọ́n ní ohun gbogbo àwa ń fi ara wa hàn bí àwọn ìránṣẹ́ Ọlọ́run, nínú ọ̀pọ̀lọpọ̀ sùúrù, nínú ìpọ́njú, nínú àìní, nínú wàhálà, nípa ìnà, nínú túbú, nípa ìrùkèrùdò, nípa ìṣẹ́, nínú ìṣọ́ra, nínú ìgbà àwẹ̀, nípa ìwà mímọ́, nípa ìmọ̀, nípa ìpamọ́ra, nípa ìṣeun, nípa ẹ̀mí mímọ́, nípa ìfẹ́ ìṣẹ̀tàn, nípa ọ̀rọ̀ òtítọ́, nípa agbára Ọlọ́run, nípa ìhámọ́ra òdodo ní apá ọ̀tún àti ní apá òsì, nípa ọlá àti ẹ̀gàn, nípa ìhìn búburú àti ìhìn rere, bí ẹlẹ́tàn ṣùgbọ́n a já sí olóòótọ́, bí ẹni tí a kò mọ̀ ṣùgbọ́n a mọ̀ wá dájúdájú, bí ẹni tí ń kú lọ sì kíyèsí àwa wà láàyè, bí ẹni tí a ń nà a kò sì pa wá, bí ẹni tí ó kún fún ìbànújẹ́ ṣùgbọ́n àwa ń yọ̀ ní ìgbà gbogbo, bí tálákà ṣùgbọ́n àwa ń sọ ọ̀pọ̀lọpọ̀ di ọlọ́rọ̀, bí ẹni tí kò ní nǹkan ṣùgbọ́n àwa ní ohun gbogbo. Ẹ̀yin ará Kọ́ríńtì, ẹ̀yin ìjọ Ọlọ́run, a ti bá yín sọ òtítọ́ ọ̀rọ̀, ọkàn wa ṣípayá sí yín. Praise the Lord. Ẹ̀yin ará, Ọlọ́run ń pè wá sí òtítọ́ rẹ̀, sí ìdúró ṣinṣin rẹ̀, pàápàá jùlọ ní àkókò tí onírúurú ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀, ní àkókò tí onírúurú àwọn onírúurú ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní àwùjọ wa. Ọ̀pọ̀ àwọn ènìyàn ń padà sẹ́yìn, ọ̀pọ̀ àwọn ènìyàn ń gba èké gbọ́, ọ̀pọ̀ àwọn ènìyàn ti gbọ̀jẹ̀gẹ́, ọ̀pọ̀ àwọn oníwàásù àná ni ò sí mọ́, ọ̀pọ̀ àwọn tí ó dúró lánàá ni wọn ò wà nínú ìdúró ṣinṣin mọ́. Ṣùgbọ́n ẹ̀yin ará, láyé bó ti wù kó rí, ẹ jẹ́ kí á dúró nínú òtítọ́ wa, ẹ jẹ́ kí á dúró nínú ìmọ̀ Ọlọ́run, kí a sì gbẹ́kẹ̀ wa lé, nítorí wípé àwa mọ̀ wípé nígbà tí a bá fi ayé yìí sílẹ̀, à ń lọ sí ìjọba Ọlọ́run. Mo gbàdúrà ní orúkọ Jésù, a ò ní sọ ìjọba Ọlọ́run nù. Ipá àtàgbára oore ọ̀fẹ́ tí a nílò láti tẹ̀síwájú, Olúwa yóò fi fún wa ní orúkọ Jésù. Yẹ kí á gbàdúrà, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run: Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún mi ní àṣálẹ́ yìí.